صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما صدق الله مولانا العظيم بسم الله الرحمن الرحيم أولئك الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. ما شاء الله لا قوة إلا بالله العلي العظيم. آمين. اللهم صل وسلم على سيدنا محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم بن عبد الله العربية القريشية الزمزمية المكية المختار وعليه وأصحابه وسلم تسليما. آمين. الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. Ọlọ́run ọ̀fẹ́ nǹkan kan lọ́wọ́ àwọn ẹ̀dá ju kí a dúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Kò sí ẹni tí ó tó fọpẹ́ fún àfiwọ́ Ọlọ́run. Allah. A dúpẹ́ fún ẹ. Alhamdulillah. A gbé òṣùbà fún ọ láàrin. Àyàn o, ohun tó bá ṣe kò sẹ́ni tí ó ṣe. Ohun tí wọ́n Ọlọ́run bá parí kò sẹ́ni tí ó kọ́. Ohun tí wọ́n Ọlọ́run bá sì kọ kò sẹ́ni tí yóò parí. Fún díẹ̀ yìí, àgbẹ̀ tí tóbi forúkọ rẹ̀. Allah. Wabad lẹ́yìn eléyìí,
gẹ́gẹ́ bá a ti máa mú wá sínú ṣe wa ní gbogbo ìgbà a sì ní àlejò pàtàkì pẹ̀lú wa tó jẹ́ ọmọ ìyá wa tipẹ́tipẹ́ tó sì jẹ́ ọmọlúàbí Ibrahim Yekini Bakari Ìtẹ̀lẹ̀ the icon àwọn tá a tún mọ̀ sí Tambolo la mọ̀ sí ètò ọjọ́ tó ti pẹ́ ní ọjọ́ Tambolo tó fún díẹ̀ ìyá gẹ̀ ní pẹ́pẹ́pẹ́ ohun tí Olúwa bá fún wa láǹfààní ká fi lè bára wa sọ̀rọ̀ Ọlọ́run ká lè ṣàdúrà nílé ayé yìí kọ̀sẹ́ tọ́lọ́wọ́ ṣe fún àfẹ́tí ọba ní tòun tóun Ọlọ́run jẹ́ ọba kan tí kò retí nǹkan kan lọ́dọ̀ ẹ̀dá ju kó dúpẹ́ lọ téèyàn bá wá dúpẹ́ ẹ̀rọ Ọlọ́run tá à ń sin fún rẹ̀ huwal ganiyul hamid ọba ọlọ́pẹ́ ọba tó tó fún rẹ̀ ọba tó rọrùn tó ní ọpẹ́ ni láì ní dóńdà pẹ́nu níjókòó yìí lónìí mo fẹ́ bá a sọ̀rọ̀ nípa alikazib irọ́ àtòkùrọ́ méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni irọ́ dádúró ìjọba kan lòun ẹni tí ń bá wá ń jẹ nínú irọ́ tí ń mu nínú irọ́ tí ń ṣe nínú irọ́ ló di òkùrọ́ gẹ́gẹ́ bórí ibú ṣe dádúró tó lórí ibú dádúró torí ẹni tí ó bá lọ sórí ibú ò tí ì di olórí ibú gẹ́gẹ́ bí òṣì ṣe dádúró tó lòṣì dádúró torí ẹni tí òṣì ọba ta kò tí ì di olòṣì gẹ́gẹ́ bí oríire ṣe dádúró tó lóríire dádúró tó méjì ní kọjọ́ra wọn ṣùgbọ́n ẹni tí ń bá ń soríire ló di olóríire. ìdílé yìí ló fi jẹ́ pé ohun tí mo mú wá fún yín jẹ́ gbólóhùn méjì irọ́ àtòkùrọ́ láì àláyà torí ẹni ọba ti gbárùkù ti irọ́ ló di òpùrọ́. ọ̀nà pọ̀ tá a máa gbà parọ́ a máa pa irọ́ bilkauli pẹ̀lú ọ̀rọ̀ ẹnu kápá ohun tí wọ́n sọ irọ́ sí ni a máa pa irọ́ bilkọ́là pẹ̀lú báírò àbí pẹ́ńsù àbí kátáàtì a máa parọ́ pẹ̀lú ohun tá a kọ tó jẹ́ pé a kà kọ́ ni tó sì wà attractive ṣùgbọ́n ọ̀rọ̀ ni a tún a máa parọ́ bilharakat pẹ̀lú ìhùwàsí èèyàn ò ní sọ̀rọ̀ o ṣùgbọ́n ọkàn lè síjú báyìí pé ẹ̀dá pa ẹ̀jẹ̀ kò sọ̀rọ̀ ṣùgbọ́n ó ti fi haraka ó ti tẹ̀wọ̀n pẹ́nu tá a fi sọ̀rọ̀ tá a bá wọnú àtẹ fáwẹ́lì Yorùbá ẹni ọba kọ́ Yorùbá rí ó ní àwọn ibìkan tí wọ́n pè ní àtẹ fáwẹ́lì tuntun wọn máa bí èèyàn nínú ìkọ́ Yorùbá wípé ìlànà wo la lè gbà sọ̀rọ̀ láì yanu inú ẹ̀ ní ìsíjú wà inú ẹ̀ ní ìfìkajúwe wà inú ẹ̀ ní ìforíjúwe wà so èèyàn máa kúrò pẹ̀lú àwọn kan wọ̀nyí náà láì yanu sọ̀rọ̀ ṣùgbọ́n tí wọ́n fẹ́ kẹ́ ẹ mà lónìí ni pé wailun yawma idhin lil mukaththibin àyàkátà dì mọ́. wailun yawma idhin lil mukaththibin wailun yawma idhin lórí Instagram lórí Facebook amọ̀kẹ́ yìí orí Facebook battalion lẹ́yìn Ọlọ́run ó dúpẹ́ fún yín. wailun yawma idhin mukaththibin. gbogbo wọn bà lónìí ẹlòmíì ọmọ ohun tó dìrọ̀ mọ́ irọ́ ó bìlífù pé káká sọ̀rọ̀ yóò bá bọ̀ wọ́n ní ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbà afẹ́fẹ́ ní gbé lọ ó bìlífù pé ohun tó bá ti sọ káfẹ́fẹ́ ti gbé lọ wọ́n ti tán kọ̀ tán lọ́dọ̀ èèyàn ni wọ́n lè ká èmi kàn mú yẹn wá ní ká fi jẹ lọ ó lè jẹ lọ lọ́dọ̀ èèyàn ó ní jẹ lọ lọ́dọ̀ Ọlọ́run. gbogbo lóòótọ́ ló kọ́ mi ni Olúwa ni wailun yawma idhin lil mukaththibin onítọ́ba jẹ́ òbí lẹ́kì àmọ́ gbogbo ẹni ó bẹ́ẹ̀ ti lè jẹ́ òpùrọ́ inú kòtò orí ibú lò wọ́n sọ wọ́n sí. ìyẹn jẹ́ àmọ̀ pé Ọlọ́run tá à ń sìn kórìíra ohun tó ń jí tó mọ̀ pé irọ́ ni kò dẹ̀ lọ tẹ́ńdà rẹ̀ bí òtítọ́ irú ẹlòmíì pé irọ́ yìí ni ó gbé wọn náà ohun tí mo fẹ́ ká mọ̀ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ wá kàn bìlífù wípé ọ̀fẹ́ lóhùn ṣé o fẹ́ gbogbo èèyàn gbà pé ọ̀fẹ́ àbí ká yanu kọ́rọ̀ jáde ni ohun tó jáde yẹn náà wà lákọọ́lẹ̀ nínú Suratul Qaf yẹn ni ọkọ̀ bá ké
وقل الله فاصبر لحكم ربك ولا ما يلبس من قول إلا لديه رقيب عتيد ما يلبس من قول إلا لديه رقيب عتيد. Ibrahim Yekini Olúwa ń sọ fún gbogbo àwọn ẹ̀dá ó ní ayé dẹ́yìn èèyàn wáyé mo yan àwọn áńgẹ́lì méjì tí gbogbo ohun tẹ́ ẹ bá ṣe ni wọ́n kọ sílẹ̀. àwa tí wàá òkú bẹ́ẹ̀ tá a bá ná yẹn ni wọ́n kọ tá a bá jà ni wọ́n kọ tá a bá jalè Ọlọ́run wá fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé àwọn áńgẹ́lì yẹn wọn à ní sùn gbàgbéra lórí kinní kankan tẹ́ ẹ bá ṣe ọ wá sọ wípé. máa yẹ́lì fi sùn mí kọ́lí. máa yẹ́lì fi sùn mí kọ́lí ọlọ́run áńgẹ́lì tí mo ní kí wọ́n dúró tì í yìí o máa yẹ́lì fi sùn mí kọ́lí tó fi dórí ọ̀rọ̀ tó bá tẹnu yín jáde ẹ̀mí ni ẹ o ẹ̀mí ni ẹ o ẹ mọ̀ọ́mọ̀ o ẹ mọ̀ọ́mọ̀ o ẹ purọ́ o ẹ sòótọ́ o ẹ tààyàn o ẹ sòtítọ́ o ó ní máa yẹ́lì fi sùn mí kọ́lí. máa yẹ́lì fi sùn mí kọ́lí. ó ní kó fi dérí ọ̀rọ̀ tó bá tẹnu ẹ̀dá kan jáde. ìlà aládé ìhìrà tó ibò ní àti ìlú. ọlọ́run áńgẹ́lì méjèèjì wọ́n sì kọ́ lẹ̀. ṣé ọlọ́pàá iṣẹ́ táwọn gbà ní kí wọ́n kọ́ lẹ̀ tí wọn ò sí pé kí wọ́n dájọ́ gbogbo wọn bá ṣe ẹ̀kọ́ lẹ̀ wọ́n á ní gbogbo ohun tá a bá ṣe yẹn kì í ṣe nípa ìwà nìkan o tó fi dórí ọ̀rọ̀ tó bá sọ wọn á nò tiẹ̀. ìyẹn jábọ̀ wípé kò sọ́nà téèyàn gbé gbà ó parọ́ o ó sòótọ́ o ó sọ tinú ẹ̀ o ó sọ ìtí ẹsẹ̀ tinú ẹ̀ o wọ́n á kọ́ sílẹ̀. alikadi irọ́ Olúwa sì ni wailun yawma izin. wailun yawma izin mukadhibina. Ọlọ́run kò ní arọ kí ni reason kọ́sẹ̀ tó bá ní àwọn pàrọ̀ Yorùbá lẹ́yìn tó bá dá sọ fún yẹn àwò tó wọn kí ló dé tí Ọlọ́run fi kó sórí irọ́ tó ń pa tó wọn yẹn àga ọlá rẹ ti ń jóná bọ̀ látẹ̀yìn. Ata amúrúlá fẹlá tẹsán. Ata amúrúlá ìfẹlá tastajilu subhanahu wa ta'ala ma yushrikuna. Ìtẹ̀lẹ̀ wọ́n ní sọ fún gbogbo ẹ̀yin èèyàn wípé. Ata amúrúlá yìí. Kí ló dé tọ́lọ̀ fi kórìíra rọ? Ẹni ọba tó ní àmọ́ parọ́ rí nìyí. Kí ni reason tọ́lọ̀ fi ẹlòmíì ọmọ gírafìtì tó wà níbi irọ́? Ọkàn bìrì òkà èmi kàn múlẹ̀ fún ni múlẹ̀ ti jẹ lọ. Ọ̀jẹ̀ lọ́lọ́dún èèyàn ni àwọn tí ń kọ́lẹ̀ ti kọ́lẹ̀ Ọlọ́run sì ní tó ń kórìíra jù ní rọ́. Bẹ̀ẹ̀ kí ló dé kọ́lọ́run ó kórìíra rọ́? Ata amúrúlá yìí. Ọlọ́run ní tí àràtẹ́mi Ọlọ́run ọ̀dà ó fi dé. Fala tastajilu. Fala tastajilu tí o tẹ́mi Ọlọ́run ó ṣe ó fi dé. Fala tastajilu ẹ má rọ̀ṣì. Subhanahu wa ta'ala ma yushrikun. Ìdókò tẹ́mi Ọlọ́run gbé kaná tí mo dé ẹ má bá mi sí. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì bí ó ti sọnù. Ẹni tọ́lọ́run ò tí ì ṣetán tí ó mú ìwọ lọ fẹ́ mú wà ní problem. Àní kàní gbogbo wa náà mọ̀ pé kàní àlọ́lọ́run ìṣetán tí ó mú. Wọ́n kàn wá lónìí fún Ọlọ́run yóò fi ra ìhàn ọlá rẹ̀. Torí gbogbo nǹkan Ọlọ́run fi àsìkò sí. Básìkò okú ẹ̀dá ọ̀bá pé kò ní kú. Básìkò ẹ̀dá ọ̀bá pé kò ní tẹ̀. Ẹ sọ ipá ẹni ọkà àbáta ni ó kù. Tí ẹ bá gbọ́ Ọlọ́run lóhùn dé. Gbogbo àwọn tó sì dìde sí bá dojú ọlá Sani Abacha bolẹ̀ gbogbo wọn sápò lórílẹ̀-èdè yìí. Nínú tààtì máa yẹ sọ́kè ẹ̀dá àti pọ́ùn náà lọ́dà tó bẹ́ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ò tí ì ṣẹ́dá tí ó gbé ẹ̀dá kan ṣubú. Ìwọ kan wá ní wọn sẹ́kítírì Ọlọ́run wá ní problem. Ata amúrúlá. Fala tastajilu subhanahu wa ta'ala ma yushrikun. Ọlọ́run tẹ́mi Ọlọ́run ọba fi ṣetán tí ń ṣe ohun tó bá wù mí. Fala tastajilu. Láti àbọ̀ fìdé tọ́jú ọkọ̀ fìdé tọ́jú ẹ̀sùn fìdé ẹnìkan mọ̀mọ́ wá di rẹ̀. Subhanahu wa ta'ala ma yushrikun. Ọlọ́run subhanahu wa ta'ala Ọlọ́run ní títọ́ mímọ́ èmi Ọlọ́run wa ta'ala títóbi mi gbígbọ́ngbọ́n mi. Amma yushrikun. Amma yushrikuna tó ju tẹ̀ fi mi wé lọ. Yunazzilu al-malaikata bir-ruhi min amrihi ala man yasha'u min ibadihi. Ọlọ́run ní al-kadhib wal-kazzab irọ́ àtòkùrọ̀. Ọlọ́run ní
yunazzilu al-malaikata ó lè mi ní máa rán màlẹ́kà sọ̀kalẹ̀ o. birruhi min amri rabbihi. pẹ̀lú ẹ̀mí pẹ̀lú spirit bíi amúlì rọ́bì yìí pẹ̀lú àṣẹ ìmí ọlọ́run. ala man yasha'u min ibadihi. alábẹ́yẹ sọ́wọ́lẹ̀ báyìí ẹni ọba wù mí nínú ẹrú mi kò sẹ́ni ọlọ́run ò lè lò. ọlọ́run ló mọ ibi tí ó ti mú jáde àìsùn ẹ̀jẹ̀ alàrísà àlàtà. níbi tọ́lọ́run ó ti mú ìránṣẹ́ rẹ̀ dìde níbi tọ́lọ́run ó ti gbé ọ̀rọ̀ rẹ̀ dìde níbi tọ́lọ́run ó ti gbé àṣẹ rẹ̀ dìde. èyí tẹ́ ṣe nínú àdúrà tí ó gbà ọlọ́run ló mọ̀ èyí tẹ́ ṣe nínú sàárà tí ó gbà ọlọ́run ló mọ̀ èyí tẹ́ ṣe nínú àìsùn tí ó gbà ọlọ́run ló mọ̀. ó lè mi ní máa rán àwọn ẹ̀mí sọ̀kalẹ̀ sẹ́ni tí ń bá fẹ́nu ẹ̀dá mi lérí ayé. an anziru annahu la ilaha illa ana fattaqun. wọ́n ní gbogbo ẹni tẹ́mi ọlọ́run bá ní kí nǹkan àmì kọ́ yọ lára ẹ̀ kò sí rísìn tí mo fi dé kó níbẹ̀ ni pé kọ́kàn máa jẹ́ ìkìlọ̀ fáwọn èèyàn kó sì máa jẹ́ ìkóni wọn níjànú wípé ọlọ́run ò pé méjì téèyàn kan bá lówó ẹ̀mí ọlọ́run ló bà lé nípasẹ̀ owó torí iṣẹ́ kọ́ lówó ọlọ́run lẹ́nu tó bá wù mí ní ìran ẹ̀mí sọ̀kalẹ̀ sí so téèyàn bá ṣiṣẹ́ tó lókìkí bí àwọn tẹ̀lẹ̀ yìí nìsín ẹ̀mí ọlọ́run bà lé wọn nípa òkìkí ẹ̀mí ọlọ́run bà lé ẹlòmíì nípa àlàáfíà ẹ̀mí ọlọ́run bà lé ẹlòmíì nípa ká sọ̀rọ̀ ká máa sọ ẹ̀mí ọlọ́run bà lé ẹlòmíì nípa kó ṣiṣẹ́ kó dowó ẹ̀mí ọlọ́run bà lé ẹlòmíì nípa gbajúmọ̀ so gbogbo kan yìí ẹ̀mí ni ọlọ́run lèmi ní máa ń rẹ̀ ẹ̀mí wá látòkè pé kó bà lé ẹnikẹ́ni lójú ọ̀nà yòówù lórí ìlànà yòówù tó bá ti wá bà lé wọn yìí o wọn kò kí lábájá ti lówó o lábájá ti rí ṣe o lábájá ti dèèyàn pàtàkì o ẹ̀mí mi lọ èmi náà mo ní kírú ẹ̀mí yẹn lọ bà lé ọ ó lẹ́mí mi tó bá wá bà lé ọ táwọn èèyàn fi ń sọ pé dànsáàkì rẹ kí lèmi ọlọ́run fẹ́ gbà ń bẹ̀. an anziru annahu la ilaha illa ana fattaquni. kọ́kàn máa jẹ́ wáàsí fáwọn èèyàn kí wọ́n lè máa gbà pé ọlọ́run tóbi o ọmọ aláìlẹ́nìkan òun lọ́lọ́run sì sọ dèèyàn yìí kán lè máa gbé èmi ọlọ́run ní gbogbo àmì mi ẹ̀mí mi tó bá bà lé ẹ kí ó kàn fi hàn fáwọn èèyàn kó sì máa jẹ́ ìkíni nílọ̀ fáwọn èèyàn wípé ọlọ́run ọba yìí o kò pé méjì. khalaqa samawati wal arda bil haqqi. ibi à ń lọ lọ́nu ó wá ta'ala Allahu amma yushrikun. mo gbọ́ yẹn bẹ́ẹ̀ ẹ lọ sínú Suratul Isra. ó wá lé mi ọlọ́run ohun tí mo fẹ́ fà ẹ pé ohun tí mo ti bẹ̀rẹ̀ pé kí ló dé tọ́lọ́run kó ìra rọ́. ó wá lé mi ọlọ́run tí mo ní kẹ́ ẹ máa sìn mí tí mò ń fa àmì yọ níbi tó wù mí yìí ó lé mi ọlọ́run ọba yìí o khalaqal samawati wal arda bil haqqi. ó ní ẹ̀rí sánmà àti ilẹ̀ kí ló jẹ́ kémi ọlọ́run ó kórìíra arọ́ ni pé sánmà tẹ wà lábẹ́ rẹ̀ ilẹ̀ tẹ wà lérí rẹ̀ èmi ọlọ́run dá bil haqqi pẹ̀lú òtítọ́. tó bá jẹ́ pé irọ́ ọlọ́run fi pilẹ̀ ayé ni ilẹ̀ ó ti jìn. tó bá jẹ́ pé irọ́ ọlọ́run fi pilẹ̀ sánmà ni yóò ti ya lulẹ̀. ó lè mi ni mo dá sánmà àti ohun tí ń bẹnu ẹ̀ mi mo dá ilẹ̀ àti ohun tí ń bẹnu ẹ̀ bil haqqi pẹ̀lú òtítọ́. ohun tó mú èmi ọlọ́run tèmi ń ṣiṣẹ́ tèmi nínú òtítọ́. ó dé èèwọ̀ fún wọn tí mo bá dá kí wọ́n máa jẹ kó o máa mu kó o máa sọ nínú irọ́. ìyẹn wà nù tó jẹ́ kọ́ ọlọ́run kọ́kọ́ kórìíra arọ́ pé ìlànà tèmi ọlọ́run fúnra mi ọ̀tọ̀ tá mi wọ̀. وبالحق أنزلنا وبالحق أنزلنا وبالحق نزل. ọdún tó jẹ́ kọ́lọ́ wọn tún kórìíra arọ́ ni wọ́n gbé kọ́lọ́ ní Muhammadu sallallahu alaihi wasallam máa lọ Kùránì mo gbé fún ọ ó ní wọ́n lọ Kùránì bóun ni gbogbo ayé ó ṣe gbà á bóun ni gbogbo ayé ó ṣe gbọ́ bóun ni gbogbo ayé ó ṣe tẹ̀lé kódà tí ó tẹ̀lé wọ́n mọ̀ pé ọ̀nà ni ó ní orí Kùránì àti ìwọ tí mo fi Kùránì rán. وبالحق أنزلناه. kí ni ó jẹ́ kí Kùránì ọ̀kárí ayé ni pé وبالحق أنزلناه torí òtítọ́ lèmi ọlọ́run fi sọ̀ ọ́ kalẹ̀. وبالحق نزل. àtẹni ọ̀sọ̀ àti bí mo ní ọ̀sọ̀ sí àti ohun tí ń bẹnu ẹ̀ òtítọ́ ni fún díẹ̀ èyí torí kó ti jẹ́ òtítọ́ yóò kárí ayé. èyí tó wà nù tọ́lọ́run fi kórìíra irọ́ yóò bá wá kí ọ̀rọ̀ ọlọ́run lẹ́yìn ìwọ ni wọ́n bá wí ìwọ lójú dúdú ìwọ lójú pupa yìí. yóò bá ní kí n sọ fún ọ wípé kúrọ́kúrọ́ kú sójú eérú
Púrọ́púrọ́ ó kú sẹ́jú eérú òṣìkà kú sẹ́sẹ́ àrò olótìtọ́ nìkan ló kú tàfi kó sí dẹ́sìn tó sì daṣọ àrán bora. Gbọ́dọ̀ kéwú. وما بالحق أنزلنا وبالحق نزل وما أرسلناك إلا مبشرا ونذيرا وما أرسلناك إلا مبشرا ونذيرا. Yóò bá ní kúrọ́kúrọ́ kú sójú ẹrú nítorí tí ò ní sáré nu ẹni tí kú ọ̀yẹ òṣìkà kú ọ̀nẹ́sẹ̀ sáàrò. Wọ́n lọ́lọ́ọ̀tọ́ nìkan ló kú ọ̀fàṣọ àrán búra a sì fi kú sí ilẹ̀ sìn. Nítumọ̀ sí pé bólóòótọ́ ọ̀bá tiẹ̀ lẹ́ni yọ lọ́rùn. Ẹni lọ́lọ́ọ̀tọ́ lè má ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá bólóòótọ́ kì í lẹ́ni olóòótọ́ lè má lẹ́ni yọ lọ́rùn. Òpùrọ́ lè ní rọ́ọ̀gì ṣùgbọ́n yọ wọná. Òpùrọ́ lè ní táìsì kọ́lọ́ lè lo synthetic sí gbogbo ilé rẹ̀ ṣùgbọ́n kò ní lọ́hùn. Ìwọ̀n yìí jẹ́ kí Olúwa tó dá wa ó kórìíra irọ́. Kí là ń pè ní irọ́? Mọ́lìkazì kí ni irọ́ gan? Wà má àdìrá kà mọ́lìkazì wò. Ayé ìmọ̀ ohun tí ń jẹ́ irọ́ èmi tí ń fi mọ̀ ọ́ ní mọ́tò pé. ويل يومئذ للمكذبين ويل يومئذ للمكذبين. Irọ́ àkọ́kọ́ irọ́ tọ́kọ́ burú jù ní kéèyàn ya ara ẹ̀ pé mo ti ṣe ó sì mọ̀ pé òun ní ṣe ohun tí kò ń jẹ́ irọ́ gangan nù gbogbo yòókù àsọmọgbé ẹ̀ ní sì ṣàlàyé ẹ̀. Ohun tí kò ń jẹ́ irọ́ ni pé kò yanu sọ báyìí ń tọ́ ọmọ pé o ò ní ṣe o ọ wàá fi lọ́kàn balẹ̀ pé sọ pé tó bá sọ pé ò ní ṣe yóò tiẹ̀ wá ràn lọ́wọ́ lọ bò mí ọ wàá fi lọ́kàn balẹ̀ kò sáré mọ́ kò gbìyànjú mọ́ ìwọ́kàn orílẹ̀ àgbé àwà ọ̀rọ̀ àjẹ́ ṣé wọ́n mọ iye èèyàn tí wọ́n gbé orílẹ̀ àgbé àwà ọ̀rọ̀ àjẹ́ tó ṣe pé jàǹbá ló ṣe fún wọn. Olúwa ní kí n sọ fún yín pé kàbúrà mọ́kítà ìndàlá. يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون. Ibi tí wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ Olúwa ní kí n sọ fún gbogbo èèyàn tó ní ahọ́n àti fi sọ̀rọ̀. لم تقولون ما لا تفعلون. Lima taquluna ma la taf'alun. Kí ló dé tẹ́ ẹ máa sọ ohun tẹ́ ẹ ní ṣe ohun tẹ́ ẹ mọ̀ pé ẹ lè ṣe kí ló dé tẹ́ ẹ máa sọ. كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون. Olúwa ní ẹ̀ṣẹ̀ ńláńlá ni o ìbínú ńláńlá ni lọ́dọ̀ òun Ọlọ́run أن تقولوا أن تقولوا ما لا àtẹ̀kùlù máa látà fàlù kéèyàn sọ ohun tí ò ní ṣe ó ní orí ó sì fọ́ inú ó sì bí òun Ọlọ́run àtẹ̀kùlù máa látà fàlù kéèyàn sọ ohun tí ò ní ṣe wòye ìbínú Ọlọ́run tó ti wà lórí rẹ̀ báyìí wòye nǹkan tó ti sọ lóṣù yìí nìkan tó ṣe ká má ti sọ ọdún yìí kódà àwọn tẹ́lómi ti sọ ní lẹ́nu òní tó jẹ́ irọ́ Ọlọ́run nìkan Ọlọ́run ló máa ń bí orí ń gbé ọrùn lọ. Ọlọ́run wá ní ó burú nǹkan tó burú ni lọ́dọ̀ òun Ọlọ́run. أن تقولوا ما لا تفعلون. Àtẹ̀kùlù máa la taf'alun kéèyàn kan sọ ohun tí ò ní ṣe ó bí òun Ọlọ́run. Ọlọ́run kó ìdarọ́ ń ṣàlàyé dáadáa fún yín kí n tó bọ́ síbi irọ́. Torí àwọn èèyàn kan bẹ nadhirul kadhib bil haqq wọ́n máa ran irọ́ lọ́wọ́ pẹ̀lú òtítọ́. Ẹ̀gbọ́n. Àwọn èèyàn kan bẹ wọ́n ran irọ́ lọ́wọ́ pẹ̀lú òtítọ́. Àwọn kan sì bẹ nadhirul kadhib bil kadhib. Àwọn ẹ̀dá kan bẹ àwọn ran irọ́ lọ́wọ́ pẹ̀lú irọ́. For example nísìnyí àwọn èèyàn kan lọ ṣe jìbìtì kan ó ní lẹ́tà tó yẹ kí wọ́n gbà ìwọ kan lọ wà ní cháàjì lẹ́tà ẹni ọba kọ́ fún òun ní ọgbàṣẹ́ àwọn kan wá lọ ṣe jìbìtì wọ́n wá mú wọn ìkànnì wọn wá sáré pé ọ̀ká ti fò lóòótọ́ lẹ́yìn la sí ṣùgbọ́n lẹ́tà tó yẹ kó wá látọ ọ́fíìsì yín tí ò wá àwọn lọ ẹ̀wọ̀n o ṣe lè bá wọn kọ lẹ́tà àwọn kẹ́ẹ̀kan backdate ẹ̀
sí 2019 kẹ́ backdate ẹ̀ sí 2018 wípé lóòótọ́ la ti gba lẹ́tà yìí ká tó wá ṣe kínní sẹ́fẹ̀ olóòótọ́ lòun àwa ni ọ̀dà ń tẹ́ fẹ́ ṣe yẹn èló ni tèmi ń bẹ̀ ọ̀dà 60-40 45-55 ọ̀dà ó ti lọ yóò wá kọ lẹ́tà àwọn yóò backdate ẹ̀ sẹ́fẹ̀ lẹ́tà tóun ti kọ tó backdate òtítọ́ ló jẹ́ lójú àwọn tó lè mú wọn irú ẹni yẹn ti ran irọ́ lọ́wọ́ pẹ̀lú òtítọ́ nazirul kasib bil haqq èèyàn tí ó mú òtítọ́ báyìí tó sì fi gbin irọ́ kó lè wà. Allah. Abukakum Allah. bẹ́ẹ̀ ni àwọn kan sì ń bẹ nazirul kasib bil kasib wọ́n ran irọ́ lọ́wọ́ pẹ̀lú irọ́. ìyá tó mọ̀ pé ọmọ òun ní boyfriend méjì ìkan ọmọ kọ́dọ̀ ìkan lọ òun náà mọ̀ ọ̀dọ́ ìtẹ̀lẹ́ ni mo lọ lónìí ọ̀dọ̀ síbẹ̀ ìkan yòókù wa wà dé wa fi lágbájá wọn ká èmi náà ni mo rán lọ Òṣòdì yóò dalẹ̀ kó tó dé so irú èèyàn yẹn òun ran irọ́ lọ́wọ́ pẹ̀lú irọ́. Wailu yawmaidhin lilmukaththibin. Wailu yawmaidhin lilmukaththibin. ọ̀rọ̀ tí mo dára lónìí ọ̀pọ̀ díẹ̀ o ṣùgbọ́n mo gba alẹ́ rò pé láàrin wákàtí kan kí n rí yanjú ṣùgbọ́n mo dára ní alikazim irọ́ ẹlòmíì ọmọ gírafìtì tó di ọmọ irọ́ obìnrin gbé kákan yanu kọ́rọ̀ jábọ́ ẹni tí nǹkan bá lè jábọ́ o ti lọ náà nìyẹn kọ́lọ́. kẹ́ẹ̀dì mọ́bi tí ọlọ́run kórìíra rọ́bí ọ̀sán bìkan ó ní suratun anzalnaha wa farradnaha Suratun Nur. Suratun anzalnaha wa farradnaha wa anzalna fiha ayatin bayyinatin la'allakum tadhakkarun. Kórìíra arọ́ tó ní nǹkan kan máa fi ọlọ́wọ̀n fẹ́ rọ̀ kí ló fà tí wọ́n máa fi sọ pé Olúwa ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronú ìwàdà kí ló dé tí wọ́n máa polongo pé jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ àti bàbá ẹlẹ́ṣẹ̀ ni wọ́n tún bora rẹ̀ mọ́ jẹ́wọ́ sòtítọ́ ní dábàá kéèyàn jẹ́wọ́ láìpẹ́ sọ bó ṣiṣẹ́ rí máa ń pe dúdú ní funfun bíi tá a dé yìí jẹ́wọ́. Olúwa ni Suratun anzalnaha wa farradnaha wa anzalna fiha ayatin bayyinatin la'allakum tadhakkaruna. Az-zaniyatu waz-zani fajlidu kulla wahidin minhuma mi'ata jaldatin wa la ta'khudhukum bima rafatun fi dinillah in kuntum tu'minuna billahi wal yawmil akhir wa liyashhad 'adhabahuma الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة. الزانية والزاني. ó ní ẹ̀rí oníṣìnà lọ́kùnrin àti obìnrin yẹn. فاجلدوا كل واحد منهما 100 جلدة. fájìlìdù ó ní oníṣìnà ọkùnrin èèyàn kan ò lè dá ṣìnà sí. ń jẹ́ lágbájá bá mi sùn abára wa sùn ni. lágbájá bá mi sùn irọ́ ni o lágbájá dómi irọ́ ni o àdúrà wa sá. Olúwa ní الزانية والزاني. Olúwa ní oníṣìnà ọkùnrin ẹni tó lọ ṣàṣepọ̀ pẹ̀lú ẹni tí kì í ṣe ìyàwó ẹ̀ oníṣìnà ọkùnrin wazani oníṣìnà àti oníṣìnà obìnrin wazani àti oníṣìnà ọkùnrin. فاجلدوا كل واحد منهما 100 جلدة. fájìlìdù kó tó lè tán nínú èmi Ọlọ́run fájìlìdù kulla wahidin ẹnì kọ̀ọ̀kan wọn ẹnà wọn. 100 جلدة. ẹ fún ẹnì kọ̀ọ̀kan wọn ní ẹgbàá 100k 100 blala beating gidi pẹ̀lú kọ́ńdó ọgọ́rùn-ún kọ̀ọ̀kan kóbìnrin tó ṣe ṣìnà jẹ ọgọ́rùn-ún kan ẹgbàá kọkùnrin tó ṣe ṣìnà kó jẹ ọgọ́rùn-ún kan ẹgbàá kó tó lè tán nínú èmi
tó bá ṣe sinna lẹ́ẹ̀mejì kó jẹ́ 200 tó bá ṣe lẹ́ẹ̀mẹ́ta kó jẹ́ 3 tó bá ṣe lẹ́ẹ̀mẹ́wàá kó jẹ́ 1000 tó bá jẹ́ pé lálẹ́ ẹjọ́ kan náà ló bá ṣe ẹ̀márùn 500 ní ó dọ́kù speed and acceleration ni so kálukú ti àwọn yóò jẹ gbàgán ìyẹn kọ́ ni mo ń lọ mo fi mú pọ́ìntì kan bọ̀ ní olúwa ní oníṣìnà ọkùnrin oníṣìnà obìnrin kí wọ́n jẹ gba 100 lẹ́ẹ̀kẹ́ méjì 200 mẹ́ta can calculate just calculate everybody all calculate. وجدوا كل واحد منهما بأدنى لدته ولا تأخذكم بما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر. Tẹ́ bá gbọ́ lọ́n gbọ́ tẹ́ gbọ́jọ́ gbéra kí á mọ̀ gbọ́ tẹ́ bá wá fẹ́ nà wọ́n ní. وليشهد عذابهما طائفة فليشهد عذابهما طائفة من المؤمنين. فليشهد عذابهما طائفة من المؤمنين. Jímọ̀ àbí kó jẹ́jọ́ ọdún léyà níjọ́ yìí ní ìdéwọ̀n pọ̀ wọ́n mọ̀ pé wọ́n nà lágbájá lónìí wọ́n fẹ́ pa o ó ní bẹ́ẹ̀ ni kò rí tẹ́ bá nà wọ́n fún ẹ̀sùn ṣìnà kó sojú gbogbo òlú láàfin. الزاني لا ينكح إلا زانية أو مشركة. Olúwa ní ẹni tó máa jẹ́ onídọ̀tí obìnrin onídọ̀tí ọkùnrin tí ó bá ní ọkọ ẹ má jẹ́ ó fálásàlátù o kọ́lọ̀ ọ̀fẹ́ rú rẹ̀ torí wọn ò ní bára ọmọ yóò sí ọmọ wọn léṣe ọ wá tún ní. والزانية لا ينكحها إلا زان أو مشرك. ó ní tó arónísì náà obìnrin náà tóun náà bá lóun fẹ́ lọ́kọ tẹ́ rí pé kò tí ì dáwọ́ nínú kiri tí ń rìn ẹ má jọ fẹ́ tí fi máa mú yóò sọ máa mú do ní klọ́ọ̀bù o. ẹjọ́ wárú rẹ̀ tàbí dàrúdà kọ̀ọ̀kan kọfẹ́. وحرم ذلك على المؤمنين. Ọlọ́run nígbà àwọn èèyàn kéèyàn bẹ́ẹ̀ ẹni wọ́n bá gbà mí gbọ́ ọmọ fẹ́ wọn tó lọ́ bá fẹ́ wọ́n dàgbà gbọ́ rẹ rú àfi tó wọ́n bá ti rí pé ọ̀fẹ́ change fẹ́. والذين يرمون المحصنات. ṣé pé kúrò sí ìṣẹ́fún yìí ni irọ́? irọ́. Ọlọ́run ohun tí wọ́n á fẹ́ lò ní kẹ́lí mọ̀ bọ́lọ́run ṣe kórìíra arọ́ tó. والذين يرمون المحصنات. ó ní ẹ̀rẹ́ ni tó bá fẹ́ sùn kéde bẹ́ẹ̀. ثم لم يأتوا بأربعة شهداء. wọ́n lé ní ọba fẹ́ sùn kan ìyàwó rẹ̀ àbọ̀ fẹ́ sùn kan ọkọ ẹ̀ ìyàwó mi ṣe ṣìnà ìyàwó mi parọ́ kì í fún mi lóúnjẹ lásìkò ìmọ̀ gbá mi létí ìlú mi ìfàtọ̀ mi ya wọ́n lé ní tó fẹ́ sùn kan ìyàwó ẹ̀. ثم لم يأتوا بأربعة شهداء. kọ̀ wá rẹ́lẹ́rìí mú wá pé lágbájá ṣe bó sojú yín lọ tó ṣe. torí gbogbo ọ̀rọ̀ tí ọba ti lẹ́rìí ó ṣe pàṣẹ́ntéèjì ẹ̀ á ìpérọ́ ni. tí ò lẹ́nìkan pé ó sojú mi kò lẹ́nìkan pé ó ṣe tí mi. wọ́n lẹ́ni tó bá níyàwó òun ọ̀dà àbọ̀kọ̀ òun ọ̀dà kọ̀ wá rẹ́lẹ́rìí mẹ́rin náà tẹ̀lé pé wọ́n ń tíráyà àwa gan àwọn bá ti lè àdìváìsì wọn ní ìwà ìyàwó wọn yóò dá ìwọ ọkọ wọn yóò dá wọ́n ní ó fẹ̀sùn kan ìyàwó láì sẹ́rí. فجلدوهم 80 جلدة. kí ẹjọ́ bàbí olúwa ṣe é tirọ́ tó ó lé ní ọba fẹ̀sùn kan nìkan ọ̀parọ́ mọ́ yẹn kan kódà kọ́ jẹ́ àwọn ẹnìbọ̀dì kọ́ bá parọ́ mọ́ yẹn kan àbọ̀ fẹ̀sùn kan yẹn kan láì sẹ́lẹ̀rì ọlọ́run ní ọ̀rọ̀ tó sọ tó ọ̀lẹ́rì yẹn lérí ikú ọsọ bẹ́ẹ̀ nìyẹn ń ṣe kan yẹn tó dẹ̀ lè púfù ẹ̀ kẹ́lì mọ̀ fọ́dọ̀ ṣe kórìíra rẹ tó ó lẹ́ni tó bá fẹ̀sùn kan yẹn ẹ̀dà dùbúlẹ̀ nígbà tí ò ti lẹ́lẹ́rì ẹ̀fún lẹ́gbà 80. kẹ́lì mọ̀ bólúwa ṣe kórìíra ọ̀rọ̀ tí ò fìdí múlẹ̀ tó ní o ẹgbẹ́ bá ara lónìí ni irọ́ àtòkùrọ́ ó lẹ́ni ọba ń fẹ̀sùn kan yẹn kọ́ á lè púrúfù ẹ̀ torí pé kò lè púrúfù ẹ̀ yẹn ó ti dára ẹ̀ gba 80 kẹ́ ẹ mọ wọ ọlọ́run tá à ń sìn ibi tí ò fẹ́ kí irọ́
kọ́ wà láwùjọ wa. ولا تقبلوا لهم شهادة أبدا. ó ní bẹ́ẹ̀ ni ẹ̀rọ tún ní gbogbo ọ̀rọ̀ tó bá sọ ìgbọ̀rọ̀ gbàgbọ́ mọ́ kò lẹ́ni kó sọ̀rọ̀ tí ò lẹ́rìí òkúrọ̀ ni. وأولئك هم الفاسقون. òbílẹ̀ jẹ́sì ni èèyàn kéèyàn ni owó kan tó lọ ń pè ọ́ torí wọ́n fẹ́ sọ̀rọ̀ ọ̀lẹ́rìí lórí èèyàn kéèyàn ni ọ́ àgbọ̀dọ̀ gba ẹgbọ́ mọ́. إلا الذين تابوا من بعد ذلك. àfikọ́ ó ní àfikọ́ wáyé kó ti ó wá tọrọ àforíjì padà. وأصلحوا فإن الله غفور رحيم. ó sì túnra rẹ̀ ṣe àmọ́bìnrin ojú ọ̀hún wà láàyè ẹnu ló gbé mi ọ̀rọ̀ yẹn tó túnra rẹ̀ ṣe ọ̀nà ìyẹn ọlọ́run dáríjì. والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم. mẹ́wàá ń ṣẹlẹ̀ olúwa ní bí ọlọ́run yẹn ti rọ́ ní sẹ́wọ̀n gbé láyé lónìí ọ̀sẹ̀lẹ̀ rí tá a gbọ́ tá a rí kà ìyàwó ti sú ọkọ ẹ̀ ọkọ wa ń wá ohun tí ó tìràn mọ́ ọ wá ní káwọn òun náà lọ́lọ́ kò tilẹ̀kùn lálẹ́ ọ wá ní káwọn kan wọlé pẹ̀lú àdá wọn rẹ́pù ìyàwó òun lójú òun ìjọ kejì bó ṣe lóun ọ̀fẹ́ ìyàwó mọ́nu ìyàwó òun ti géńdé mẹ́rin bá sùn òun náà ló sì ìyàwó òun ti sùn kọ̀mọ̀ bí ó ti sọ pé kọ́ máa lọ ọ wá di ẹ̀rí òun àdájẹ́ yìí kọ́ òun tó ju òrí ẹ̀bọ kan jẹ́ lójú òun ló sì ṣiṣẹ́ òun ṣé ẹ mọ̀ wípé ó lẹ́rìí ṣùgbọ́n kò lẹ́rìí ọkàn. ó lẹ́rìí ṣùgbọ́n kò ní ẹ̀rí ọkàn. والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم أربع شهادات بالله إنه لمن الصادقين. ó lè ní ọba wa fi ẹ̀sùn kan ìyàwó ẹ̀ pé ìyàwó òun ní ìrìnkúrì tí a fẹ́ inú tó ṣe kọ́ obìnrin ká sọ pé ó ní ìrìnkúrì wà mẹ́ ó lè ní ọba fẹ̀sùn kàn pé ìyàwó òun ní ìrìnkúrì. ولم يكن لهم شهداء. ọkọ náà ló àbí àwọn olólọ́kọ̀ òun ṣe kíní kan kọ̀ wá sẹ́ni ó lè ṣe ẹni tí ń ṣe ìsìná lóòótọ́ èèyàn mélòó kó tó pé àwọn èèyàn dé ṣé wọn ò ní ti dìde kó tó pé èèyàn mẹ́rin pé wá wò wọ́n wọn ò ti túkà wọ́n ní èèyàn tó fẹ̀sùn kan ìyàwó tó fẹ̀sùn kan tó ọkọ ṣùgbọ́n kò rẹ́lẹ́rìí kankan pé ṣèbó sojú yín. إلا أنفسهم. ilé àbùsùn òun náà lórí ra rẹ̀ kọ̀rẹ́ nìkan. فشهادة أحدهم أربع شهادات بالله. wọ́n lé òun nìkan òun náà ó tó léèyàn mẹ́rin tó bá ti lè sọ pé mo fọlọ́n búra bó ti rí nù 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 tó bá ti lè wí lẹ́ẹ̀mẹ́rin. إنه لمن الصادقين. pé òótọ́ lòun sọ tó bá wí bẹ́ẹ̀ wọ́n ní òun nìkan ti tó lẹ́lẹ́rìí mẹ́rin tí ọ̀bá lẹ́lẹ́rìí mẹ́rin òun nìkan ti tó lópin ìgbà tó fi lè pé mo fọlọ́n búra bẹ́ẹ̀ ni mo fọlọ́n búra bẹ́ẹ̀ ni mo fọlọ́n búra bẹ́ẹ̀ ni mo fọlọ́n lẹ́ẹ̀mẹ́rin wọ́n ń tọ́ wá délẹ̀ karùn-ún. والخامسة wá délẹ̀ karùn-ún. أن لعنة الله عليه إن كان من الكاذبين. ọlọ́run búra lẹ́ẹ̀mẹ́rin kọ́ wá fẹ́ pèsè karùn-ún. bẹ́ẹ̀ bí ohun tóun sọ yìí bẹ́ẹ̀ kọ́ ọlọ́run tóun fi búra yìí kọ́ mọ̀jọ dá fún un. ọlọ́run ni hàn èèyàn bá sọ rúlẹ̀ ìgbàgbọ́. tọ́ ni ohun tóun sọ yìí wàláì bẹ́ẹ̀ ni wàláì bẹ́ẹ̀ ni wàláì bẹ́ẹ̀ ni wàláì tí ò bá níbẹ̀ fẹ́ pé rọ́ọ̀lù ń pa kí tó wọ́n fọ́. tọ́ bá ti búra pẹ̀lú ọkọ mi lẹ́ẹ̀mẹ́rin kó fẹ́ pèsè karùn-ún nígbà tí ọ̀sẹ̀ tí ó gbà bọ̀ kó fira rẹ̀ rí. ó gé ìpínlẹ̀ rẹ̀ kò sí ohun tó lọ́wọ́ fi mú gbogbo yìí wá ìdámẹ́rin náà kò sí ohun tó lọ́wọ́ fi mú gbogbo yìí wá ju pé kí rọ́ọ̀mọ́ lè hàn bí kankan. bọ́lọ́hún bí káríwù ti wà fún ọlọ́hun ìkórìíra ṣe wà fún ọlọ́hun tó lérí irọ́. Nǹkan oṣù tó lọ́n fa ẹ̀fẹ̀ tó bẹ̀rù. Pé bí olúwa ti ṣe kórìíra wá nílùú ìyá ọmọ yìí. ويل يومئذ للمكذبين. ويل يومئذ للمكذبين. Ọwọ́ ni inna rabbaka huwa a'lamu biman dalla an sabili wa huwa a'lamu بالمهتدين. إن ربك هو أعلم بمن ضل عن سبيله. Ọlọ́run sẹ́gbọ́n torí ẹnu dídùn ń jọ mí kò já máa rọ́. Ẹnu dídùn ò sínú òótọ́ o. Because ohun tẹ́lu mi fi kó àwọn èèyàn jẹ nìyẹn tó fi kó wọn lẹ́rù ní pẹ́nu ẹ̀ dùn. Ẹnu èèyàn dùn ò túmọ̀ pé ń sọ òtítọ́.
ẹ wo àwọn míì kan polongo ẹ̀sìn lónìí àfáà mi pásítọ̀ mi ẹnu dídùn ni wọ́n ní wọn èso lóòótọ́. ohun tí ẹlẹ́bọ̀ mi ò lè ṣe ẹlòmíì tẹ́ pé lẹ́ni ọlọ́run yẹn ń ṣe bẹ̀ tí wàá sí rẹ̀ dùn. ṣé yẹn sọ́dọ̀ lóòótọ́ ni? ọlọ́run ní gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ pé mo fi pásọ̀ mi gbárí mo fi ṣé omi gbárí mo fi kìnnìkan gbáyà ọlọ́run ní. Inna rabbaka ó lè mi ọlọ́run yìí. huwa a'lamu biman dalla an sabilihi. ẹni tó ti sọnù ẹni tí ò sí lọ́dọ̀ mi rárá ó lè mi nìkan ni mo mọ̀ o. Wa huwa a'lamu bil muhtadin. èmi mo sì mẹ́ni tó wà lójú ọ̀nà èmi mo mẹ́ni tó sọnù. Fala tuti'il mukaththibin. ọlọ́run sọ fún gbogbo yín ìyọ́nà ti ní báyìí sọ̀rọ̀ náà. olúwa ní sọ fún gbogbo wọn tó ń wò mí lónìí wípé. Fala tuti'il mukaththibin. Fala tuti'il mukaththibin ọlọ́run ní ò gbọ́dọ̀ tẹ̀lé onírọ́ débi ọmọ pa ọ́. Fala tuti'il mukaththibin. olúwa ní ò gbọ́dọ̀ jẹ́ pé ọ wà á òpin débi pé àmọ́ mi jẹ́ mi wọn. àwọn ni wọ́n ṣe bẹ́ẹ̀. because àwọn èèyàn kan bẹ wọn ọba mọ̀ ìyá tẹ́rọ̀ láyé ṣùgbọ́n wọ́n rí àwọn tẹ́rọ̀ kan tírèèni wọn á gbà. ṣàgbé báwọn èèyàn kan ṣe wà tán kọ́ ọmọ ní kéwú tó mọ̀ ń mọ̀ làwọn kan náà ń kọ́ àwọn èèyàn kan ní jìbìtì. àwọn kan jẹ́ mẹ́ńtọ̀ fáwọn èèyàn kan fẹ́ pé àwọn sọ ká bó ṣe lè ṣe fúrọ́ọ̀dù ó simple bó ṣe lè hákì lẹ́gbọ́dọ̀ bó ṣe lè hákì nǹkan kan bó ṣe lè several things bẹ́ẹ̀ làwọn èèyàn ṣe. so ọlọ́run ní sọ fún wọ̀ yìí tó bá fẹ́ kọjú alẹ́ rẹ̀ ó dáa tó sì fẹ́ kálí kíá orí mi ọlọ́run kórìíra arọ́ olúwa ní sọ fún ẹ wípé. Fala tuti'il mukaththibin. ọlọ́run ní ọkọ̀ gbọ́dọ̀ jẹ́ pé àwọn onírọ́ ni wọ́n mọ̀ tẹ̀lé àbí ìlànà wọn ọmọ wa ka àwọn oríṣiríṣi nọ́fẹ̀lì ògùn téèyàn lè lò fóbìnrin tó yún òfin ní dúró ọmọ wa ka oríṣiríṣi gbogbo ẹ̀ ló pèsè rẹ̀ náà wọ́n ní mọ́jọ́ jẹ́wọ́ lábà níbi irú nǹkan báyẹn o. Waddu law tudinu fayudinu. orí àwọn òpùrọ́ tí wọ́n ń pè é yẹn àwọn ti yí mẹ́rẹ̀ wọ́n fẹ́ yíwọ̀ náà mọ́ ẹ̀rẹ̀. Wala tuti' kulla hallafin mahin. nínú tí ẹ sì tún fi mọ onírọ́ àwọn èèyàn tẹ́ tún gbé sípò onírọ́ kódà tí wọn ò bá ti yanu parọ́ ẹ̀rí pé mo sọ bẹ́ẹ̀ fún wa. wípé ń bẹ a máa parọ́ bil harakat pẹ̀lú ìwàsí ìṣe a máa parọ́ bil qalam pẹ̀lú nǹkan àbá kọ̀ báyìí kéèyàn ó yí ọmọ yẹn tí wọn kọ̀ pẹ́ tí sàn ọrọ́ fún yẹn nísìnyí gẹ́gẹ́ bọ́lá wọn bá kó yọ lọ́lọ́ ẹ̀wọ̀n ìrọ́sìn lọ. nínú àwọn èèyàn tó jẹ́ pé ipò òpùrọ́ ni wọ́n wà ẹ̀san òpùrọ́ ni wọ́n gbà ọlọ́run ní mọ́ tẹ̀lé òpùrọ́ o àwọn tó jẹ́ pé wọ́n ti yí mẹ́rẹ̀ wọ́n fẹ́ yíwọ náà mọ́ olúwa wa ni. Wala tuti' kulla hallafin mahin. la tuti' kulla hallafin mahin ń dẹ́bi mọ òpùrọ́ èèyàn tẹ́ẹ̀sì gbọdọ̀ tẹ̀lé wọn wala tuti' kulla hallafin mahin. ọlọ́run ní gbogbo ẹni tí máa ti máa búra jù òpùrọ́ ni ẹ ti sọ̀rọ̀ wọn láì kàlà yọ pé káàbà àtàmúlà òfọlọ́mùlà believe ọlọ́run ní gbogbo ẹni tẹ́ẹ̀ tí sọ̀rọ̀ méjì ilẹ̀ gbọ́ kíní kan kọ́ ọ̀rẹ́ ọlọ́run ní òpùrọ́ ni. Wala tuti' kulla hallafin mahin. ó ní ọ̀ gbọ́dọ̀ tẹ̀lé jẹ́ ẹ̀ tí sọ̀rọ̀ méjì kọ̀ọ̀dá ìsọ̀bìlà tí máa parọ́ káyọ̀ wọ́n bàjẹ́ fún ọ̀la. nínà ń sọ ọ̀rọ̀ abẹ́rẹ́ là ń béèrè fún abẹ́rẹ́ ṣe sọ̀rọ̀ lọ́jọ́ àdìbẹ́ ọ̀kìlẹ̀ ẹni tó bá lè jẹ́ pé láàrin ìṣẹ́jú kan kọ̀ọ̀dá ìkànnà sọ̀bìlà ọlọ́pọ̀ mo búra ìyá mi ìyá òun ṣe kéka. ọ̀rẹ́ gbogbo ẹni tó bá ti já san ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ìbúra wọn ni wọ́n tẹ̀lé ìrọ̀lẹ́. Hammazin masha'in binamimin. àwọn èèyàn tó pé wọn ò tí ìyanu parọ́ ṣùgbọ́n ipò ọ̀rọ̀ ẹ̀san ọ̀rọ̀ ni wọ́n gbà bẹ́ẹ̀ ni ọlọ́run ṣe kórìíra tó ní irọ́ tó ní ìṣèfìyà jẹ wọn nínú wọn ni. Hammazin ẹni tí ó jẹ́ pé wọ́n pè mí mo sọ fún ọ wọ́n jẹ́ ọmọ pé mi mo wá wí o wọ́n gbogbo ẹ̀ lọ́ba jẹ́ pé tó ní ṣé mo lè sọ lójú wọn tó ẹ̀fẹ́ dá wa lálẹ́ ẹ̀ sọ ẹ̀yin ò ṣe fàṣírí sí lọ́wọ́ ni
ẹ ṣe wá lọ ẹ mọ ń ṣe légede yàrá wọn ní gbogbo èèyàn tó bá ti nírú wà wọn ní kò họ fún kò lẹ́sàn án rọ́ ní ọgbà lọ́dọ̀ mi ipò òkúrọ́ lè ní gbé e sí gbogbo ẹni tó bá jẹ́ kọ́ lọ́rọ́ ẹ̀yìn ni. Masha'in binamim. Masha'in binamim. Ẹni ọba tó á jẹ́ alábòsí. Ọ̀bọ tẹ kúrò fẹ́ yẹ. Tó tó jẹ́ alábòsí ẹ̀kọ́ lè gbé balẹ̀ tí kò jù. Lọ́mọ ti gbà kún nìkan lọ́mọ sí. Yóò sùn rí òun yóò sáré gbóṣe fún ọ. Ọ̀gá mi, my boss, ẹmu mi tútù, ẹmu mọ́ọ̀tù. Ó sì yí kó náà máa pè é lórí burúkú òsì. Bí tí wọ́n ṣe garagara yẹn. Ó ní gbogbo àwọn èèyàn tí ń bá ń ṣe yẹn ipò òkúrọ́ ni wọ́n wà. Ẹni wọ́n wà tí wà nípò òkúrọ́ la'natullahi alayhi. Kànga àbínú lèmi ọlọ́wọ́ sọ òkúrọ́ sí nínú àjíǹde. Manna'in lil khayri mu'tadin athim. Nínú àwọn èèyàn tẹ́ tún sọ́ra fún pátá. Tóró lórí bú ni wọ́n ní pé. Manna'in lil khayri. Manna'in lil khayri. Èèyàn tó jẹ́ pé tó bá rí pé wọ́n fẹ́ sọ̀rọ̀ níbì kan bí ó ṣe búlọ́ọ̀kù ẹ̀. Ó kàn sọ nílẹ̀ pé kò sì fẹ́ ra fóònù fún lágbájá ọ̀gbẹ́ àwọn ọmọ yẹn máa bàjẹ́ tẹ́ bá ti ra fóònù fún wọn nídìí ẹ̀ owó rẹ̀ kọ́ ló fẹ́ fi rà á o wọ́n ní gbogbo èèyàn tó bá láti jẹ́ pé ìmọ̀ búlọ́ọ̀kù rẹ̀ wọ́n á gbọ́ wọ́n fẹ́ ṣe kíni kan fẹ́ nìkan yóò búlọ́ọ̀kù ẹ̀ ó ní gbogbo èèyàn tí bá máa búlọ́ọ̀kù oore wọ́n ní méjì ìwà díẹ̀ ẹ má kó papọ̀ torí ẹni tí máa ẹni tí ó búlọ́ọ̀kù oore ó parọ́ ó dàbí ẹni tí ó yàlè ni ẹni tí ó yàlè ó gbúrọ̀ ìyàwó mi tó bá sún ìmọ̀ hanrun ni irọ́ ni o torí pé ó yàlè ẹni tí ó yàlè ó gbúrọ̀ tó tọ́ bá yá òǹkà ń bẹ lọ́wọ́ yìí ìyàwó yìí ń kọ́ ó láti gbà tó ti bímọ báyìí kọ́ mara mú kankan yọ́ máa ṣe dáadáa yọ́ máa so kéèké ìyàwó rẹ̀ ò ṣe dáadáa ọ̀bẹ torí pé ẹni tí ó yàlè yóò gbúrọ̀. Wọ́n nínú ẹni tó yàgò fún dànù. Manna'in lil khayri mu'tadin athimin utullin ba'da dhalika zanin. Utullin wọ́n ní gbogbo èèyàn tó bá rújù. Utullin gbogbo ẹni tó bá bàjẹ́ gbogbo ẹni tó bá bàjẹ́ ó parọ́. Irú ẹ̀yàn ọmọ òṣìwọ́ lélẹ́ ìgbọ́dọ̀ ti bí òwò aago ọwọ́ mi ní $20,000 yóò fi kún ni aago ní lè mọ́ ju 2,000 ó lè mọ́ tó bẹ́ẹ̀ gan. Fún gbogbo ẹni wọ́n bá ti lè rúdù yóò fi rọkùn kí rúdúnẹ́sì rẹ̀ yẹn kó lè sọ ọ́ dọ́gba. Ẹ̀kọ́ ní ẹ̀dẹ́ ní kẹ́yìn ẹ̀ fún gbogbo ẹni tí ó bá ti rúdù yóò fi rọkùn rúdúnẹ́sì yẹn. Èmi lọ́dún yẹn gbàtà kọ́ lọ sí hajj wọ́n mú mi mo lọ jẹun lọ́dọ̀ Imam Sudesi kò rí Sudesi rí kò torí bọ́ bẹ́ẹ̀ rúdù wọ́n gbọ́dọ̀ yóò fi kankan kún. Inshallah. So ìgbà tó ń rí Imam Mẹ́kà ìgbà tó ń lọ́dún yẹn nígbà yẹn òun kọ́ dé sí Atlanta in fact plane láti dúró fóun ni because you know first class irọ́ ni o so anybody tó bá fẹ́ justify rudeness yóò lọ mú irọ́ wá no matter what láti fi báàkì ẹ̀ so náà fi sọ pé gbogbo ẹni ọba ti tún lè jẹ́ ni tó rúdù ipò òpùrọ́ ni ó wà wa la'natullahi ìbínú èmi Ọlọ́run yóò máa bẹ lórí òpùrọ́ a máa parọ́ torí ń ká jẹ. Ẹni tí ó sì jìn sí yẹn ọ sọ wọn. Ẹni tí ó jìn síbi pé torí ń ká fẹ́ jẹ. Tó bá jẹ́ pé iye ẹran tá àfáà mi gbó rẹ̀ tí ó rà ni wọ́n bá ní kó máa kàn ní ẹran yóò kàn àfáà mi rà. Iye ẹran tó ní tí ò ti ẹran tó pawó jẹbi tó lọ́wọ́ mi bí ejò. Fẹ́ẹ̀ni Kùránì tá àfáà mi kàn pé àṣà Kùránì fún yín tó gbowó tí ó sà. La ilaha illallah. Ohun tí ó jẹ náà ni o. Ohun tí ó jẹ náà ni o. Tàfà ni mo sọ ẹ wo àwọn télọ̀. Tẹ̀pẹ́nu ìran tí ó kẹ́yìn wà jẹ́ náà télọ̀ bẹ́ẹ̀. Àwọn tó mọ̀ yẹn disappoint tó télọ̀. La ilaha illallah.
télọ̀ lè yẹ̀yẹ́ ìyàwó lè yẹ̀yẹ́ ọkọ táṣọ òní délẹ̀ télọ̀ ṣùgbọ́n lè ṣe télọ̀ tèmi ò rí bẹ́ẹ̀ o àbí ọlọ́ọ̀ fashion brand. aṣọ làárọ̀ àwọn native àwọn english àǹsà àwọn aṣọ téèyàn print àwọn jẹ́sí gbogbo ẹ̀ là ń ṣe nílé iṣẹ́ ọ̀dọ̀ mi àmì ọlọ́run fashion brand àwa yìí yàdéhùn mo fi ẹ mọ̀rọ̀ wá ní iṣẹ́ tí wọ́n náà ń ṣe ọmọ parọ́ tó ẹ̀dá máa parọ́ torí ntí ó jẹ lè ájílì ní máa kúlù ẹ̀ máa ṣọ́ra torí ó kù lì ntẹ́ yóò fi sẹ́nu yóò parọ́ onímọ́tò ń parọ́ ọlọ́kadà ń parọ́ gbogbo iṣẹ́ ìlànà ni wọ́n wà torí ntí irọ́ ni irọ́ ń jẹ́ ọlọ́run ọ̀fẹ́ ọlọ́run wa bá a sọ̀rọ̀ nìkan ó ní ọkọ sọ̀rọ̀ nìkan ó ní wasbir li hukmillah. wasbir li hukmi rabbika wala tuti minhum athiman aw kafura. ọlọ́run sọ fún yín o. wasbir li hukmi rabbika. ìbẹ̀rẹ̀ torí pa afẹ́ tó lẹ́nu iṣẹ́ wa náà là ń fi parọ́ kò sí kankan bẹ́ẹ̀. torí pa afẹ́ ní lẹ́nu la fẹ́ parọ́ lẹ́nu iṣẹ́ náà kò sí ohun tí mú yà parọ́ lẹ́nu iṣẹ́ rẹ̀ ju pé ibi tó yẹ kó jèrè 10 ó fẹ́ jèrè 100 yóò wá fi rọ́pù. wọ́n ní kí n sọ fún yín wípé. wasbir li hukmi rabbika. wọ́n ní kọ́ lọ ní sùúrù lórí ìdájọ́ ọlọ́run. wọ́n gbàgbọ́ lórí ìdájọ́ làákàyè rẹ̀ wípé tí bá ti mix ẹ̀ mọ́ra wọn yóò dùn wọ́n ní lọ ní sùúrù pẹ̀lú ìdájọ́ ọlọ́run ìjọ tó bá kún gbà wípé ó kún ìjọ tó bá mọ̀ wọ́n gbà wípé ó ṣe kíní ọmọ wọn so ẹ̀dá tó bá ti nígbàgbọ́ lórí ìdájọ́ ọlọ́run ìwọ̀n ni ó parọ́ mọ́. bẹ́ẹ̀ tó bá ti lórí ẹni ó bá níbẹ̀rù ọlọ́run náà ni ó gbàgbọ́ nínú ìdájọ́ ọlọ́run kan tọ́lọ́ bá kára àbá máa ló náà ntọ́lọ́ bá ń dẹ́dọ̀ ó jẹ òní kọjá ẹnu ẹ̀ ó gbọ̀rọ̀ bí kànú ìgbàgbọ́ nínú ìdájọ́ ọlọ́run pé iṣẹ́ kọ́ ní láyọ̀ àlùbáríkà ní ojú ohun tí ò ní sọ wá dòkúrọ́ lẹ́nu iṣẹ́ wa ni pé wasbir li hukmi rabbika wala tuti minhum athiman aw kafura. ọlọ́ni ẹ lọ ní sùúrù pẹ̀lú ìdájọ́ mi ẹ má wàá torí pé ìdájọ́ mi yẹn ọ̀tẹ̀ yín lọ́rùn. wala tuti minhum athiman aw kafura. ẹ má torí pé ìdájọ́ mi yẹn torí pé yìí ṣe ní sùúrù kò tí jẹra mọ́tò ẹ̀ ṣe sùúrù kò tí jẹ lẹ́yìn ìwé sùúrù tí sóhun ẹwà ọmọ táwọn kọ́ níṣẹ́ ọlọ́run ní wọ́n torí kó ti sú ẹ yẹn kọ́ wá bẹ̀rẹ̀ sí ní lọ tẹ̀lé àwọn ẹlẹ́ṣẹ̀ àtàwọn tí wọn ò ronú ọjọ́ ọ̀la tí wọn ò ro kàlùkìlámù àwọn kàfúrà àwọn aláìmoore àwọn kèfèrí mọ́ torí pé sùúrù ti sú ọ kọ́ wá sọ pé àbúrò lẹ́bù lẹ́yìn gbà á ṣe tẹ̀gbẹ́ ká tẹ̀ táwọn náà lọ sún wa dé olúwa wa ní sọ fún kẹ́lí mọ̀ bó ṣe kórìíra ẹ̀rọ tó kọ́ wa ní wailun lil mutaffifin. المطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين. sọ fún yín. wailun lil mutaffifin. alladhina idha iktalu ala an-nasi yastawfuna. olúwa ní ìbínú òun ọkàn yìí o ìyá oní rice ìyá ẹlẹ́wà ìyá oní gàrí àtàwọn bàbá oní gàrí nídò lẹ́ni wíà ọkàn yìí o èyí oní su. èyí tẹ̀ ń ta eré tẹ̀ ń ta oríṣiríṣi tẹ̀ ń ta gbàdo olúwa ní sọ fún yín pé. wailun lil mutaffifin. ìbínú òun ọlọ́run kó máa bá àwọn tí wọ́n ń ṣòwò tọ́jẹ́ wípé. alladhina idha iktalu ala an-nasi yastawfuna. àwọn tó yẹ kó wọ́n máa ra nǹkan àpò wọ́n máa ra nǹkan wíwọ̀n. níbi táwọn bá ti lọ́ọ́ ra yóò kún ṣùgbọ́n tó bá lọ́dọ̀ àwọn tí wọ́n jí aago lódì kò sí ohun tó jẹ́ ọmọ ṣe ohun tó jẹ nì
ó ní iye dìríkà ráìsì wà ní àpò kan wọ́n sì ti fa dìríkà bíi méjì yọ ráìsì wọn wà ní kún yọmọ fìlà wọn ká wọ́n ṣe gbé wá fún wa nísìnyí òun ló sì yọ kò sí ohun tó jẹ́ ó ṣe pé owó dìríkà méjì náà wọ́n torí ta fún ẹlòmíì ìwọ́dẹ̀ ti sanwó di àpò ráìsì fún ọwọ́ ààrẹ dìríkà méjì kó lórí ẹ̀ orenu ẹ̀wà orenu ọ̀fadà ore lórí gàrí tí báwo yẹn ṣe Ọlọ́run ní ìsọfọ pé ìbínú ohun tí ó sọ̀kalẹ̀ lọ lórí ń ṣe exercise lọ́wọ́. الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون. ìwọ tó yẹ pé bíi tí wọ́n ti rà á ó pé ìgbà tó wá dàsìkò tí wọ́n fẹ́ ta ọ gẹ̀rẹ́sì ẹ̀ oore. أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين. wọ́n ní gbogbo èyí tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ṣe gbàgbé ọjọ́ tẹ́ pàdé ohun Ọlọ́run ọba ní. يوم يقوم الناس لرب العالمين. wọ́n ní gbogbo èyí tẹ́ pé torí tẹ́ jẹ yẹn. ẹ ti lóòótọ́ ẹ lè rò pé àyẹ̀lẹ́ tó lówó àpò ráìsì kan ṣé tí wọ́n bá yọ dèríkà kan bẹ́ẹ̀ ó lè mọ̀ ni òun ní ọmọ kádàrá rẹ̀ mọ̀ ẹlẹ́dàá rẹ̀ mọ̀ o ti dáràn tó o ti ṣe jìbìtì ẹ̀. àfijọ́ tó bá ní wàhálà ìjọ tẹ wá àpò mi dèríkà méjì ni máa ń lọ lórí rẹ̀ sí tọ́ wá ní tọ̀ lọ́hùn dáríjọ́. ó ní ohun tó jẹ́ kẹ́ ẹ máa ṣe yẹn torí ohun tẹ́ ẹ fẹ́ jẹ ohun tẹ́ wá fẹ́ jẹ yẹn jẹ́ gbàgbé kẹ́ dúró níwájú èmi Ọlọ́run dọ́kan láti ṣèṣirò. ليوم عظيم. ọlọ́jọ́ ti sọ ìyá mi ní àríìmì ọlọ́jọ́ tó gbọ̀ngàn ọjọ́ tó kilẹ̀ ọjọ́ lámà lọ́jọ́ pàdé wa láìkí àmà. يوم يقوم الناس لرب العالمين. ọjọ́ tí gbogbo èèyàn ó dìde báyìí láti dúró níwájú èmi Ọlọ́run ọba àgbáláyé. كلا إن كتاب الفجار لفي سجين. ó ní ẹ̀rí àkọọ́lẹ̀ àwọn èèyàn bíi tí wọ́n ń rí rẹsì kù tí wọ́n ń rí ẹ̀wà kù tí wọ́n ń rí gàrí kù ó ní àkọọ́lẹ̀ wọn ń bẹ nínú ìwé kan nínú náà sì jí. وما أدراك ما سجين. ó ní ta iná kan ní jẹ́ bàbá kí wọ́n sọ pé orúkọ rẹ ti wà nínú náà kí wọ́n fúnra rẹ ó tó dé. orúkọ rẹ ti wọ blacklist. ìwọ fúnra rẹ dé òun wá ní orúkọ rẹ mọ̀ wọ́n kàn pè ọ́ ni announcement báyìí ẹgbàá mi. bóyún tí irọ́ máa ṣe fún ẹ irọ́ ọ̀gá tara wa jẹ́ o. ó ní orúkọ àwọn tí máa parọ́ ẹ̀ ti wọ blacklist. وما أدراك ما سجين. ó ní iná sì jínú ibo ló ṣe mọ bẹ̀ àwọn wo ni mo fẹ́ dájú wọn kọ bẹ̀. كتاب مرقوم. ó ní wọ́n ti kọ́rùkọ́ wọn síbi ká kìtàbù mọ́kùm ìwé ni àkáǹtì ni tí ó lè sọnù tí ó lè mísì. ويل يومئذ للمكذبين. ó ní wọ́n tí wọ́n kà wọ́n mẹ́rin tí wọ́n fẹ̀fẹ̀ jẹlẹ̀ pẹ̀lú ayé òun làwọn wáyé yóò já wọn òpùrọ́. You are a liar. ọdún mẹ́rin ló fi yí mọ́lẹ̀ ó yí ọmọ yìí mọ́lẹ̀ lọ́sàn-án ó yí mọ́lẹ̀ láàárọ̀ pé ń wálé ẹ̀ wá sùn pátá sí ọ lẹ́nu. Ọlọ́run wa kí ọ tán ọwọ́ ń pé ọ̀la wọ́n níràwọ̀ mi ọ̀ fẹ́yàn pupa ní. wọ́n níràwọ̀ wọn ọ̀ fẹ́yàn pupa ní. wọ́n níràwọ̀ wọn ọ̀ fẹ́yàn dúdú ní. wọ́n lẹ́ni tó bá já wá ń wà kó wọn má fẹ́. ìmọ̀lẹ̀ láti ọdún ọlọ́ọ̀ni ọ̀la àlẹ́ wọn. ويل يومئذ للمكذبين. ìtẹ́lẹ̀ mi ń dánwò irọ́ tẹ́ lórí ìkọ̀ wọ́n á dẹ̀wò kó nǹkan lo ọpọlọ àsọmọ ìgboro tó já. bọ̀kìlì yìí wọ́n kọ́ àlọ́ ti dáhùn. ó ti sọ ni pé àlọ́ ti wọ̀ ọ́ ṣé rọ́ lọ pa ó ti rọ́ sí bá. so iṣu wà àfàdà iṣu wà gan ó kàn ju báwo yẹn kàn sí máa ń yanu tọ̀rọ̀ táwọn kan wò kà ìbí kan lò ó fún ni ó dẹ̀ ti gọ́ òun ló ń gọ́ wà ní wọ́n ní gbogbo tó bá tẹnu rẹ̀ jáde wọ́n kọ́ lé. àwọn ìjọ kan wà tọ́lọ̀ ń parẹ́ kí ló jọ pa wọn rẹ̀ ìjọ méjì ìjọ adi àti ìjọ samdawa kò sí tọ́lọ̀ ń dé wọn pa wọn rẹ̀ torí rọ́ọ̀lì náà. ó ní alihakọ̀tù malihakọ̀tù wa ma adraka malihakọ̀tù. الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة
كذبت ثمود وعاد بالقارعة. ọlọ́ni àlàkọ́tù òdodo àlàkọ́tù kìíní jọ òdodo tani ó kọjú àlìkàmọ̀ ní jẹ́ bẹ́ẹ̀ o. وما أدراك ما الحاقة. tani ó kọjú àlìkàmọ̀ tí jẹ́ ojú òdodo tani ó fi mọ̀ tani ó fi mọ̀ mí. كذبت ثمود وعاد بالقارعة. ọlọ́ni ẹ̀rí àwọn ìjọ kan à ń pè wọ́n níjọ Ádì àwọn kan à ń pè wọ́n níjọ Sámúdáwá àwọn méjèèjì la aráàlú sí aráàlú sọ́ọ́lù sáwọn kan Ádì sáwọn kan ó láwọn ìjọ wọn yóò kásàbátì wọn rọ́bà wọn jẹ. wọn ò wá parọ́ yẹn lásán wọ́n tún wá ń parọ́ débi pé kò sálíkì àwọn kankan irọ́ ń jàrá bá àwọn débi pé wọ́n á gbé kò sọ́run ayé la ṣe ayé ti tán ayé bá ti tán tán ní kọ̀ wọ́n tún gbà wípé ọ̀run tán sọ yẹn irọ́ ni. ọlọ́run fún ìdẹ́sẹ̀ yẹ jẹ́ pé gidi yà. فأما ثمود Fàámà Sàmúdù. فأما ثمود. Ẹ jẹ́ n tún àwọn ní Instagram gbé wọlé wákàtí wọ́n ti ṣubú wákàtí kan tó ní Instagram ní ó ti ṣubú nítorí gbé wọlé. الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة كذبت ثمود وعاد بالقارعة. الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة كذبت ثمود وعاد بالقارعة. فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بصرصر عاتية سبع ليالي وثمانية أيام ثم بدا لقوم فيها فكأنه أعجاز نخل خاوية فهل لهم من باقية. Ǹgbọ́. Ọyá ń gbọ́ bá mi gàbí. الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة كذبت ثمود وعاد بالقارعة. Àbí tẹ́lẹ̀ ọ pariwo. فأنذرهم بالطاغية وأما عاد فأهلكوا وأما عاد فأهلكوا بصرصر عاتية سخر عليه 7 ليال وثمانية أيام حسوما فترى القوم فيها كأنه أعجاز نخل خاوية. Yóò mọ̀ pé wà sí yàtọ̀ sí tíátà. Yóò mọ̀ pé wà sí yàtọ̀ sí tíátà. الحاقة ما الحاقة Ọlọ́ni àwọn ìjọ yìí, Ànábì ló rán sí wọn. كذبت ثمود وعاد بالقارعة. Dákun mọ́jọ lọ́wọ́ pa ọ́rẹ́ kó tó mọ̀ pé rọ̀ dá. Rí ọ́ parí náà ni. Díẹ̀ bá ti parọ́ yọ kò sóògùn ẹ̀yọ́ parí náà. Ẹ wo iye àwọn àfáà tí wọ́n parọ́ lánàá. Ẹ wo iye àwọn pásítọ̀ tí wọ́n parọ́ lánàá. Orúkọ ń bọ́ náà wà lónìí. Ẹ wo àwọn olówó tó yẹ pé irọ́ ni wọ́n fi ṣèṣẹ̀ mí lánàá. Ibo ni wọ́n wà lónìí? Ẹ wo àwọn gbajúmọ̀ tó jẹ́ pé irọ́ ni wọ́n fi ṣèṣẹ̀ mí. Ibo ni ibo wọn wà? So òkúrọ́ parí náà ni. Yorùbá ní ilé tá a bá fi tọ́ ọmọ ìrírí ó lè rí ni ìrírí ó mọ̀ yóò wò ilé tá a bá fi tọ́ ẹnu báyìí mọ̀ ordinary dew morning dew yóò wò dànù. Ọlọ́run ní àwọn ìjọ méjèèjì yìí. كذبت ثمود وعاد بالقارعة. Ó ní wọ́n parọ́ wọn ò wá jẹ́ kí wọ́n wọ̀nyí wọ́n mọ wọ́n tó wá parọ́ yẹn débi pé kò sọ́run ìrọ̀lá ti kú ókú náà ni. Ọlọ́run ní فأما ثمود فأهلكوا
بالطاغية. ọlọ́run ní ẹ̀rọ àwọn ìjọ sámúdáwá fáwọlì kú bí tọ́gíà ọlọ́run ní rísìn tí mo fi pa àwọn rẹ̀ ni pé wọ́n ń ṣe tọ́gì. وأهلكوا بالطاغية. àwọn ń ṣe tọ́gì ọ̀parí náà ni. fáwọlì kú bí بالطاغية. torí pé wọ́n jẹ́ ilé tí tuntun wọ́n gbẹ́rù gbọ́n rí tábà ní bíbá yìí kí wọ́n lọ wọ́n pa àwọn olóògbé ń tà wọ́n ìdí ń jẹ́ tọ́gì náà ni. tábà ní kíní lọ́ra ìtàn pé lódòdó olówó tọ́gì wà ní olówó náà tọ́gì yóò ṣe pé báyà àwọn tí ń ṣẹ̀ṣẹ̀ ń dá wa dúró títí kan kó kọ̀ǹdíṣà lọ́ba àwọn yẹn ń ṣe tọ́gì tóun tí ń jẹ́ tùmọ̀ tọ́gì ẹni ó gbẹ́rù gbọ́n rí ẹni tẹ́ ẹ sọ fún wípé ibi ìlọ́nà tí ó sọ fún yín pé òun náà gbọ́n òun ọ̀lọ́bẹ yẹn. so tọ́ ọba jólówó náà kọjá pé tètè lomi ọ̀dọ́ tiẹ̀ ìwọ nìkan lọ́mọdé tọ́gì ni ọ̀parí náà ni tọ́ba jó ní mímọ̀ tọ́ba jẹ́ pé tiẹ̀ nìkan náà ní tọ́gì ni òun ti ń jẹ́ tọ́gì náà lẹ́ni ó gbẹ́rù gbọ́n rí ẹni tó yẹ pé báyìí lọ yẹ kí nǹkan orí tọ́ba torí ọlá àbí pò àbí influence tó ní tó lóun máa change ẹ̀ ti jẹ́ tọ́gì náà so you are a thug tọ́gì ni ọmọ ta. ó ní àwọn ìjọ sábà wọn sọ. وأهلكوا بالطاغية. ó ní torí pé wọ́n sọ ọmọ ta èmi ọlọ́run bá pa wọ́n rẹ̀. وأما عاد فأهلكوا بريح صرصر عاتية. ó ní ẹ̀wọ́n àwọn ìjọ wá ní inú wọn bí mi ní o torí wọ́n máa parọ́ gan àwọn yẹn òjé màrínà ni fẹsẹ̀ gbígbó bíbẹ ọmọ ṣẹ̀jẹ̀. tí ẹlòmíì bá kúrọ́ òkú sì lè jí. àwọn yẹn parọ́ o gbàgbé ẹlòmíì tó ní ọgbọ̀n yẹ́wúyẹ́wú tí wọ́n bàtà gidi o àwọn yẹn fẹ́ẹ̀kì ti pọ̀ jù wọ́n gọ̀ ọ́ rárá máa wọ̀ ọ́nú ẹ̀ àwọn yẹn fẹ́ẹ̀kì gan so ó believe pé fake life pàtì irọ́ ni ọ̀pá rẹ̀ náà ni. So anything fake is lie. Anything lie is fake. So gbàgbé pé packaging náà lò fake is fake. Gbàgbé ntọ́ bá ti lè fake ti dirọ́ ntọ́ bá ti dirọ́ ọ̀parí náà ni. So ṣé bó o ti mọ ẹlẹ́wà sàpọ́n tó kọ́ ohun tó ń fake yọ padà yọ no matter what fake oníjòrí jẹ́. Wọ́n padà mọ ẹjọ́ kan. Àtẹ̀yà bá parọ́ títí kó tó fẹ́ yàwó tó bá fẹ́ yàwó tó yàwó padà mọ̀ pé àṣírọ́lẹ̀ pa. So ohun tó wá bá gidi wá yẹn yóò padà fi ọ̀lẹ̀ náà. So it's better be yourself, be true to yourself and to your partner, to people around you. Irọ́ ọ̀nà títí ẹ̀mí irọ́ ò lè gùn. Ọlọ́ni ẹ̀rọ àwọn ọjọ́ àádùn àwọn ọjọ́ adí. فأهلكوا بريح صرصر عاتية. Torí wọ́n parọ́ èmi ọlọ́run wá ní kátẹ́kùn sọ̀kalẹ̀ torí wọ́n parọ́ pé kọ́lọ́run bá tó bẹ̀ kó fi rẹ̀ hàn wá ọlọ́run kìíní. Èmi ọlọ́run lè díẹ̀ ọlọ́run wá ní mo ní kátẹ́kùn sọ̀kalẹ̀ atẹ́kùn yẹn wá mú bí ọ̀bẹ. Nǹkan pọ̀ tọ́lọ́run lè fi jà. Ká má rí bínú ọlọ́run ni nǹkan pọ̀ tí olúwa lè fi jà tí gbogbo tí ó hó kùsùkùsù nítorí. Ọlọ́run ní atẹ́gùn mo sọ̀kalẹ̀ bẹ̀ tí wọ́n á ní kátẹ́gùn yóò mú atẹ́gùn yẹn wá mú débi wípé ẹni kátẹ́gùn yẹn bá níbi àyà yóò bẹ̀ sí méjì bí ẹni tí wọ́n gé ládàá. Ẹni tí atẹ́gùn yẹn bá lórí yóò gé orí ẹ̀. Ọlọ́run atẹ́gùn ni wọ́n á sọ̀kalẹ̀ atẹ́gùn wa kún wọn wẹ́lẹ́wẹ́lẹ́ bí ọ̀bẹ. سخر عليهم 7 ليال و8 أيام. Mo ní kí atẹ́gùn wọn fẹ́ fún òru mélòó? 7 ليال. Mo ní kí atẹ́gùn yẹn fẹ́ fún òru méje àwọ̀sán mẹ́jọ. و8 أيام حسوما. Láàrin 1 week wọ́n ṣe pọ̀ tó wọ́n ṣe fìdígbà tó mọ́. Finish there. وترى القوم فيها صرعى كأنهم أعجاز نخل خاوية. قد أفلح من تزكى. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا. قد أفلح من زكى وقد خاب من دساها. كذبت ثمود بتقواهم إذ جاءت شقاها. فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوا فعقروها
man zakkaha. Qad aflaha man zakkaha. Olúwa ní sọ fún yín pé qad aflaha man zakkaha. Wa qad khaba man dassaha. Kazzabat Thamud bi-taqwaha. Ó ní kazzabat Thamud bi-taqwaha. Ó láwọn ìjọ Sámúdà àní wọ́n parọ́. Wọ́n ètò ṣe tọ́jú. Fún di èyí. Ìbí ń bá bàṣepọ̀ bàbá lahu rasulullahi naqatallahi wa suqyaha. Àlejò Ọlọ́run sọ ní oṣù ọmọ pẹ́lú àkúnmí Ọlọ́run ní nǹkan gbọ́dọ̀ ṣe o. Fàkásàbù bàkọ̀rọ̀ Kò sí wọn kọjá Ọlọ́run ó bínú sí wọn lẹ́gbẹ̀ẹ́ fàkásàbù wọn parọ́ wọn ní kò sóòótọ́ ń bẹ̀. Irọ́ ìbò ní pọ́lẹ̀ méjì irọ́ ìlànà. Ìtẹ̀lẹ̀ di icon. Mo ti wà lóyè òde kan rí ní 2006 lọ́wọ́ bẹ̀rẹ̀ àmúra mọ́kà ni. Èmi lọ́dún náà. Ṣéèkù Mádìbò Ànàfí Sambo Mádìbò Ọ̀gáníjà tí ò Mádìbò lọ́rin. Àwọn èmi alájọsìn ni wọ́n ń gba àwọn bẹ̀ láyé. Èmi mo lọ́lọ́run lò kí n pàṣẹ fún aláràǹsí ẹ̀sìn kan tó dólùfẹ́ mi àtàwọn àtìyàwó wọn. Wọ́n sá èmi mọ́kà kan ṣé o Mádìbò mọ́kà kan. Wọ́n á ní àwa yìí Sunday dàgbò wúlà wa. Àwa lè bọ́ títí ká jẹun. Bàbá yìí ti dàgbà. Ṣé ọmọ jẹun ojú títí káàkiri mọ́kà? Ìyàwó wọn ẹjọ́ tẹ̀lé wa. Ọlọ́run má gbà. Alhaji Ibrahim Labeka ti ń kọrin ẹ̀sìn. Golden Son of Ìlọrin wọ́n á ṣe programu kan ní Òṣòdì ìní sọ́jú bẹ́ẹ̀ lọ gbogbo àwa wà bí àṣẹ Mádìbò àti múra àmọ́ká tán lọ́dún. Tọ́ Ibrahim Labeka wa mọ́wó àwọn fi dúpẹ́ àwọn lọ mọ́ká o Ọlọ́run sọ wa o ṣé Mádìbò náà lọ mọ́ká o Ọlọ́run sọ wa o ṣé Òjàmẹ́ náà lọ mọ́ká o Ọlọ́run sọ wa o ní 2006 fọ́ọ̀sì àti tí mo kọ́ lọ́nà ìbẹ̀ lọ́mọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọmọ 15 years mo kọ́ lọ mọ́ká ọmọ 15 years mo ṣe mọ́tò tó ní AC. Ẹ̀rọ tó ní AC 2015 lẹ́yìn ọmọ ọdún 15 years ní 2006. So kí mo fẹ́ báyọ̀ Ibrahim Labeka wa mówó ní àmì Ọlọ́run lọ́wọ́ ká àwọn náà lọ wá ẹ̀ṣàdúrà wọn fowó lẹ̀ fáwọn afá àwọn kan náà bá tún dìde ṣé o Mádìbò náà fúnra wọn Ọlọ́run bá kí afá mi Sheikh Ànàfí Mádìbò wọn fẹ́ràn mi náà fẹ́ràn wọn Ọlọ́run kẹ́ wọn àwọn náà bá mówó jáde à ń lọ Mọ́kà èmi náà bá mówó à ń lọ Mọ́kà làwọn afáàtàjọ nínú àwọn èèyàn tó wá ń bẹ ìjọ náà ilé náà bá mówó Mọ́kà ọdún yìí bá ṣe ń jọ ń lọ yìí kámọ́rí wàhálà yóò fowó lẹ̀ wọ́n ṣàdúrà sí Mọ́kà ọdún yìí bá ṣe ń jọ ń lọ kámọ́rí wàhálà ẹnìkan bá dìde tọ́ wọ́ọ́lọ́ gbogbo yín ti lọ Mọ́kà yìí òun bá yín yọ òun ìrọ́ náà Ọlọ́run lànà Mọ́kà fún ọ̀rẹ́ wa léèyàn dáadáa kan bẹ̀ lọ́ba dìde gbà ẹ̀yìn ìlú Mọ́kà òyìn ọba àwọn èèyàn ńlá sì wá sóde wọn ọba ní ṣé fọ́ọ̀mù tí close ṣé òun lè rẹ́ni náà ń mọ́ àwọn bá ní wọ́n sì lè lọ pẹ̀lú ọkọ̀ náà kí wọ́n wá pásọ̀tì ẹ̀fọ́ kan síra jọ lọ́mọ́ká àwọn tí wọ́n ti wá fọwọ́ àdúrà lọ́mọ́ká àwọn ẹ̀sán fọwọ́ lẹ̀ ní àwọn ará ìlú ọmọká kankan o. wọ́n inú ẹ̀rọ máa ń rí ìlú gàzìbì náà. Gbogbo yẹn náà gbé àwọn lọ́mọ́ká àwọn náà wà. Ìyẹn bá ní nọ ẹni tí ò lọ yìí tó wí lóní Mọ́kà lọ ẹ̀yin tẹ́ ẹni Mọ́kà ti parí wọn Ọlọ́run ẹlòmíì lọ ní Mọ́kà dùn nínú wọn. Ìjẹni ìrọ̀ yìí ó kó báyẹn ò nídìí ẹ̀. Èèyàn máa kú ẹ̀mí rán kó dàbí pààrẹ̀ ọ̀bá kan láti pa. Wákàtí náà ti pé. Èèyàn máa kúrò ẹ̀mí rán kó dàbí pààrọ̀ ọ̀bá kan láti pa. A kúrò ẹ̀mí. Èèyàn lè wà nísìnyí ọmọbìnrin lè wà nísìnyí kó lóun fẹ́ lọ ṣe sìnà lálẹ́jọ́ kan àbóun fẹ́ sàrísítò lọ àbóun fẹ́ ṣe rọ́ọ̀sì lọ. Ìwọ̀n kàkà kí ló ń ṣe ọ́? Kó ló lè jẹ́ pé lálẹ́jọ́ òun ló gbé pé kí ló ṣe ọ́ àwọn ọ̀dà gbowó lálẹ́ ìmọ̀ lọ́lé. Èmi lọ́la àwọn tí ń bá lè ṣe fún ọ tọ́lọ̀ bá rán ọ sí ni lálẹ́ ẹjọ́ òun tó bá lọ létí ò sí nǹkan kan tí wọn náà bá ṣe nǹkan kan òkúrú ẹ̀mí rọ́ níjọ́ òun ni kò rírọ́ pa. Ṣùgbọ́n ìwọ náà tíráì pé tijọ́ àìmọye circumstances tó máa ń ṣẹlẹ̀ tó yẹ pé yọkàn dàbí first aid ìjọ yẹn náà ló rí náà lọ́wọ́ ṣe káburú yẹn ọmọ ṣẹlẹ̀ kò dídọ́ kejì. Àwọn náà kàn think
proper ó ti mọ̀rú so many things like that in your surroundings. Fẹ́ ẹ ti mọ̀ pé irú tẹ́ni ìfẹ́ sí ọ̀dá ṣé torí pé kò wá sówó tó fẹ́ fi jẹun lọ́wọ́ sọ pé kò sí tó lè ṣe kò lè tó bẹ́ẹ̀ ọ̀dà gbowó lọ jẹun owó tó fún yẹn lè mọ̀ bọ̀ ọjọ́ méjì lọ ṣùgbọ́n kò ní sábúrú tijọ́ mọ́ òkúrú ẹ̀mí irọ́ ni ò rí pa ọlọ́run gbà dáadáa wòlíì ọlọ́run kan àfáà mi àgbà ni wòlíì ọlọ́run dáadáa ni kútùbù díì kútùbù díì Al-Bakharaji ọlọ́run kí àfáà gbà. Gbogbo àwọn àtàwọn ọmọ wọn Delhi ni wọ́n wà ní India tá a fi padà sọ́dọ̀ shehu wa ní Zakariya Al-Mulitani tó ń bẹ ní Mulitani ní Pakistan ibẹ̀ làwọn sùn sí. Wòlíì ọlọ́run tí mo wá fẹ́ sọ̀rọ̀ rẹ̀ fún yìí à ń pè ní shehu ní Muhaddith Ahlul Bayt al-Hasan ń bẹ ní Damascus ọlọ́run kẹ. Àmín. À ń pè nìkan ní red zone red light ní Damascus ní Syria kó tó di pé Syria dàrú mi ò débẹ̀ rí lára ṣùgbọ́n mo débẹ̀ lẹ́mìí. Torí mo dé ààyè níbi tí Sheikh Abdullahi Faiz Pakistan tó ti gba màkàmà gbogbo tó ti gba ipò okùn ránkì ọ̀dọ̀ ọlọ́run. Syria níbi tá a fà ń gbé lọ́dún náà tó ti parí gbogbo iṣẹ́. Mo débẹ̀ nínú ìrìn àjò ẹ̀mí orí ọ̀la ìmúwa onílàkà ìlọrọ yìí ẹja bí ẹ̀ka yìí tó sọ ẹ̀ gbọ́. Sheikh Muhaddis afagba Hasan Ahlul Bayt tó bá ti dà gbogbo owó táwọn yẹn bá dá fún bá àti ìṣẹ́wà sí ń dá mọ́sálásí wọn òun ò ní kọ́ mọ́sálásí lọ́wọ́ gba owó ẹ̀jọ́ tó bá ti wá di àsìkò àwẹ̀ níbi ilé àwọn aṣẹ́wó tó wá kó owó lọ́bẹ̀ kí ni sọ̀rọ̀ tiẹ̀ lóṣù kan tó ní sàṣẹ́wó lóṣù kan inú àwẹ̀ torí àfa àti mọ̀pá àwọn aláwẹ̀ náà ni wọ́n sínú tí wọ́n wá lẹ́yìn báyìí ti sọ́ọ̀bù kálukó gbélé olú ọ̀rọ̀ wa pé yàrá Illallah. ló kìlọ̀ èlò lọ́ọ́ pa lójúmọ́ tá a bá táìmù ẹ̀ lóṣù kan èlò ni yóò lọ jẹ dákun tó lọ lọ́n owó òun ni káwé yìí tán mọ jáde ti sọ́ọ̀bù gbogbo àwọn tí sinna wà wù ṣe ọ̀ wá rí kankan ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣẹ́wó láàrin oṣù kan sí òun fún owó yóò wá lọ fún òun bẹ̀rẹ̀ nǹkan tí ẹ pé torí kó wọ ọjọ́ ló jẹ́ kẹ́lòmí ọmọ ṣe dáadáa owó yẹn ọ̀pá kọ̀ọ̀kan wá kìsì. àwọn kan bẹ tó bá wá kìsì èèyàn iṣẹ́ bí oníwù yẹn ṣe ṣùgbọ́n torí pé wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àtúnlọ́lọ́lá o ṣé wọ́n wá fún gbogbo wọn lówó gbà tó sùn kọ́ ọ̀bà fi parí tó ẹ pàṣẹ 100 ló fún lówó èyí tí ó padà síta ò ní tó 20 80 ó ti fàṣẹ wọlé. láàrin oṣù kan ṣé òun kúrú ẹ̀ ní irọ́ ìra wọn kan pa ṣùgbọ́n kò ní gbogbo ẹ̀ pa. yìí máa wà bẹ́ẹ̀. wọ́n tún wá ní kí n sọ fún yín mọ́gọ́ o mo tún wá ní wíri o wọ́n ní sọ fún yín pé ẹ mọ́gọ́ o ẹ̀yin nìkan kọ́ Ọlọ́run sì ní kí n kọ́kọ́ sọ bẹ́ẹ̀ fúnra rẹ̀ lọ́sọ̀ bá nàbí. Sallallahu alaihi wasallam. torí àwọn èèyàn kan wà nípò wọn sì kó òpùrọ́ ṣùgbọ́n ẹ̀san òpùrọ́ ni wọ́n gbà inú wọn ni mùnáfìkì. Al-Qur'ani wa ní iza ja'aka al-munafiquna. إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون. gbogbo ìlọ́wọ́ ní sọ fún ọ tọ́lọ́ bá ń gbé wọ̀ kankan tọ́lọ́ bá ń bùkún ẹ̀mí kan àwọn èèyàn kan wà èrò ọjà làwọn wọ́n yìí sára ọjà. àwọn èèyàn kan wà wọ́n torí pé mọ́tò tó ní ni wọ́n fi bọ́ ọ̀sọ̀ rẹ̀ kìí ṣe pé torí ìwọ. ilé tó kọ́ yẹn ló pè wọ́n wá kìí ṣe pé wọ́n náà gba tiẹ̀ torí bàtà tó ti kọ́lé yẹn wọn ò rí ọ. ìwọ tọ́lọ̀ bá gbé ga táwọn ọ̀rẹ́ kan wá dé lógìgì ìgbà tó gbé ànábì dìde lónìí nábì. Sallallahu alaihi wasallam. àwọn kan bá lọ bá. إذا جاءك المنافقون. Ọlọ́run tí wọ́n sọ bá ànábì lónìí sọ fún ọ lóbi mọ́ sọ́mọ́ pé má gọ̀ ọ́ má sùn lọ o
ó ní tí àwọn mùnáfìkì bá wá bá ẹ. قالوا نشهد إنك لرسول الله. táwọn kèfèrí àwọn mùnáfìkì yẹn wá sí fìlà tán bọ́ bàtà tí wọ́n pé wallahi àwa kọ̀ǹfàmù ẹ ànábì ni ẹ òjíṣẹ́ Ọlọ́run ni ẹ àwa bá ẹ bẹ́ẹ̀ oríjìnà ni ẹ ó sú ọ̀fun ẹ jù. ó ní táwọn mùnáfìkì bá dé tí wọ́n bá ń sọ bẹ́ẹ̀ fún wa ànábì. والله يعلم إنك لرسوله. Wallahu ya'lamu innaka la rasuli. ó lè mi Ọlọ́run fúnra mi èmi mọ̀ pé ànábì mi ni ọ́ ò ní di validation tiwọn. ó jẹ́ pé àwọn ni wọ́n lè sọ pé ànábì ni ọ́ èmi tí mo rán ẹ gbà èmi mọ̀ pé ànábì ni ọ́. والله يشهد إن المنافقين لكاذبون. ẹ̀rẹ́ mi Ọlọ́run yashhadu innal munafiqina. ó ní لكاذبون. sùgbẹ́ mi Ọlọ́run èmi mọ̀ dénú dọ́kàn wípé àwọn tán wá bá òun mùnáfìkì irọ́ ni wọ́n pa. mo fẹ́ sọ fún ọ lónìí o ò ní di validation èèyàn kan láti sọ fún ọkọ ọmọwé ò ní lè. o ò ní di validation èèyàn kankan láti sọ fún ọ pé ohun tó ń ṣe yẹn ọmọ ẹ ṣe o ò ní di Ọlọ́run tó ní ọmọ ẹ ṣe mọ̀ kọ́ ọmọ ẹ ṣe. o ò ní di pé ẹnìkan náà ṣe ọ̀tẹ́tíkéètì rẹ̀ rárá torí o ti ń pẹ́ lómi nìyẹn o ọ̀rẹ́ mi kí lórí sí kìíní kí ni wọ́n bá gan lóòótọ́ dájọ́ kí ni wọ́n bá gan ọ̀rẹ́ yẹn wá sọ àìdọ́ Ọlọ́run ká kò lè ṣe nǹkan kọ́ mọ́ fi lọ̀ mí. o ti gbé iye Ọlọ́run fún un wọn a tó pè mí nísìn wọ́n náà bá pè ká mo jẹ́ wá níbi 4 million gan mo wò pé ṣé kí n fi Access Bank ní àbí GT Bank kí ló rò fẹ́ràn ká o lè split ẹ̀ sọ́nà méjèèjì tó bá ti wá kọ́ọ̀tì fóònù yóò máa gbà ń sọ fún mi kò tó bẹ́ẹ̀ ni. òun gbọ́ pẹ́ lómi nìyẹn o òun wá fàdídéètì àwọn èyí alọ́lọ́run ti ṣe ọ́ bí ó ti ṣe é o ti jẹ́ bó o ti fẹ́ jẹ́ yẹn kì í ṣe bẹ́ẹ̀ ni ẹni ọ̀sẹ̀ sọ fún ọ pé. والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون. ìrẹ́ lọ́kàbalẹ̀ gbogbo àwọn tó wá ń bá ọ tán ń pọ́n lé tí wọ́n ń káwọ́ sókè yẹn nígbà òkúrọ́ ni wọ́n igi dá ẹyẹ fò làwọn yẹn àwọn tí wọ́n ní sọ fún ọ nù ìwọ tó jẹ́ pé ariwo àwọn èèyàn ló gùn ẹ àbọ̀ sí máa ń yìn mí yẹn ni mo láì sinimá máa ń ṣe sàmọ́sà ń gúdù rẹ n kí n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹni wọ́n ń sàmọ́ o ò nídìí authentication èèyàn kankan kọ́sẹ̀ sọ fún ọ pé báyìí lọ ìwọ fúnra rẹ mọ̀ pé ọmọ dàbí ìgbéraga ni Ọlọ́run kẹwàá ọmọ dàbí kíni so kókó gbà fọlọ́ bó ṣe sí ọ kó lè fi ti Ọlọ́run so táwọn èèyàn bá yìn ọ má jò gbé ọ lọ tí mo fẹ́ bá ọ náà ni táwọn èèyàn bá ń pé dáńsákì ìwọ ni Ọlọ́run ni ọmọ èmi tí mo ṣe ọ bẹ́ẹ̀ láì ṣe dáńsákì wọn èmi ni mo ṣe wọ bẹ́ẹ̀ àwọn tí ń ṣe dáńsákì lẹ́yìn òkúrọ́ ni wọ́n o tó bá kọsẹ̀ wọ́n padà lẹ́yìn rẹ̀ èyí tí ń fi parí ẹ̀ ó ní í ṣe pẹ̀lú ìwọ tí wọ́n bá parọ́ mọ́ èmi gbogbo ẹ̀ lásán látẹ̀ka yìí irọ́ tá a tú títì wọ́n máa pa á mẹ́lòmíì ni tẹ̀pẹ́ tí ń purọ́ ọ yàtọ̀ sẹ́ni ó purọ́ ẹni tí ó purọ́ tọ̀ ọ yàtọ̀ sẹ́ni tó parọ́ mọ́ kódà tẹ́bá ka Kùránì lọ ka Kùránì bọ̀ Ọlọ́run á sọ ọ̀rọ̀ níbi kan láwọn kan tí wọ́n dáadáa parọ́ mú un Ọlọ́run kan yé tiẹ̀ gbẹ́dọ́ bẹ́ẹ̀ lé dáadáa parọ́ mú un Ọlọ́run dáná kí wọ́n tó lè parọ́ mọ́ ó ní nǹkan mẹ́sàn-án ẹ jẹ́ sọ méjì kó tó lè sọ pé ẹ parọ́ mọ́ ó ní nǹkan mẹ́sàn-án àkọ́kọ́ mbẹ́ ó ní ohun tẹ́ni tó fẹ́ parọ́ mọ́ ẹ̀yẹn ò ní ẹ̀ kọ́kọ́ sọ orí fònóònì yóò wù ló wá lè jẹ orí ìlànà yóò wù ló lè jẹ ṣùgbọ́n ó wá lè jẹ pé ẹwà tó ní tí ò fáyìn tó ọ tọ́jà pé ń jọ tí dádì ọkùnrin tó ń pè yín òun lọ́kọ́kọ́ ti àyà síwájú bá tí ẹ wá ní no àǹtí dúdú òun ni ẹ bá pè. sọ́sẹ́ bí bẹ́ẹ̀ wá ṣẹlẹ̀ náà òun náà wà lọ ìpẹ̀lẹ́ bọ̀ rẹ̀ ẹ jọ ẹ̀ńtọ́ wà lẹ́yìn òun ni wàá mú nọ́mbà rẹ ni olórí fóònù létí wọn máa tẹsẹ o ti ṣẹ́yìn mẹ́fà yóò torí pé ìwọ ní wọ́n fẹ́ràn rẹ wọn ò fẹ́ràn òun inú tí máa ń mú wọn pé ẹja parọ́ mọ́ ẹja dìtẹ̀ mọ́ ó ní í ṣe pẹ̀lú ìwọ ní fálù kan ìwọ ní kankan tó wò ní
gẹ́gẹ́ bó ṣe ṣe láàrin Yusufu àtàwọn ọmọ bàbá ẹ̀ Ànábì Yusufu àtàwọn bàbá rẹ̀ ló wà tọmọ ìyá rẹ̀ sì kankana kò sí ohun tó dé wọ́n ṣe ohun tán sì yẹn fún un pé ní àádá àṣà. Mìíràn ètò àdáṣà kàwkàbá wà ṣàmùsà wà ìkọ̀mọ̀ ara ètò lè ṣàjìdè. wọ́n tán tí wọ́n bá ti ní ohun tí ẹnìyàn ò ní wàhálà dé inú tí wọ́n máa bá ẹ̀ tí wọ́n máa torí ẹ̀ parọ́ mọ́ èèyàn fún un. èyí tí ń sọ lẹ́ẹ̀kejì yóò dì fáà síta kọ́kọ́ inú tí wọ́n tún máa parọ́ mọ́ èèyàn tí wọ́n ti máa mú wọn parọ́ mọ́ èèyàn because ẹ̀ lọ́wọ́ orílẹ̀-èdè yìí lónìí inú tí máa mú wọn parọ́ mọ́ èèyàn kó ti pé lágbájá yìí kò lẹ́ni tí ó jà fún làáfin sọ fún pé bẹ́ẹ̀ yín fúnra yín ọ̀bá lè jà tí dàda yín ọ̀bá lè jà ẹ lọ wá búrò dáa sí mọ́sálásí dáa sí ilé ìjọsìn dáa sáwọn èèyàn dáa sáwọn àfáà ìjọ tó bá délé àwọn ni wọ́n gbà wọ́n pípa rẹ̀ ọ̀bá ta sẹ́wọ̀n wípé lórílẹ̀‐èdè yìí wọ́n máa fi yàn dílẹ̀ nínú ká wọ́n parọ́ fún èèyàn díẹ̀ kan tó bá ti pé ọ̀lẹ́ni tí ó dà fún ọ parọ́ wọn. wọ́n ọmọ olówó ní ọ̀sẹ̀ tó bá ìdíjọ kóòtù tó dájọ́ fọmọ olówó pé kọ́ lọ kú wọ́n wàá mọ́ ọmọ aláìníkàn. nígbà ń gbọ́ lórílẹ̀‐èdè yìí ọmọ olówó ní ọ̀daràn tí wọ́n pè kọ́ lọ yẹ dífọ́ àgbọ̀ lọ fi sẹ́wọ̀n wọ́n wàá mú ọmọ ẹni tí wọ́n mọ̀ pé kọ̀sẹ̀ tí ó dà fún wọ́n wàá fi replace ọmọ olówó ẹni tí ọ̀sẹ̀ òun ọ̀sẹ̀ o aago mẹ́jọ alẹ́ ni wọ́n kà mú lójú títì wọ́n bá fi ọmọ aláìní replace ọmọ ẹni ó ní. inú tí máa mú wọn parọ́ mọ́ èèyàn láyé kọ́ pé kò lálàfarati téèyàn bá ti wá farati fún òṣèlú tó wà lè farati ọlọ́run ètò ìfẹ́ bá yẹn Sheikh Nasiruddin Al-Kabari Al-Kanowi As-Sanihaji Al-Muqtari. Radiyallahu ta'ala anhu. Lórí ọlọ́run kan ní jẹ́ bẹ́ẹ̀ Sheikh Nasiru Kabara ní Kánò. Gbogbo olú ọ̀fẹ́ràn Sheikh Nasiru. Àwọn fáàmì lọ́dún náà wá ń bínú ẹ̀. Ẹ sì gbà pé inú tí jẹ́ wọ́n parọ́ mọ́ èèyàn àkọ́kọ́ ń bẹ̀ ẹnu méjì tí mo sọ́nu mẹ́sàn-án ni ohun tó ní gbàwọ̀n ni. Gbogbo èèyàn fẹ́ràn Nasiru Kabara gbogbo àfáà yòókù lọ́dún náà. Ọba àlú tó wá fẹ́ràn ó ti tán ọkùnrin yìí gbogbo ìlú fẹ́ràn ọba tó fẹ́ràn ilé ọgbà lọ wà ẹ̀sìn tó bá fẹ́ràn jù wọ́n bá fẹ̀sùn ọba ló wọ́n gbẹ̀sìn wọ́n mẹ́sìn lọ ẹ̀kún lé ilé Sheikh Nasiruddin Kabara Radiyallahu anhu. wọ́n bá lọ pa ẹ̀sìn ọba síbẹ̀ ẹ̀sìn tó bá fẹ́ràn jù ọdún sì pọ̀ ọ̀sẹ̀ kan ẹ̀sìn tó bá ogun ó ti dírẹ́sì wọ́n bá lọ pa ẹ̀sìn sí ilé Sheikh wọ́n bá lọ gba ọba pé àáfàá tó ń pọ́nlé ọ̀fọ̀ padà rẹ lójú ló fi jẹ́ pé gbogbo ẹni ọba kọ́ gbé ọ̀rọ̀ dé ẹ̀fúrasì kódà bí àbá délé ọlọ́pàá tó ní wọ́n kidnap èèyàn ẹni ọba kọ́kọ́ mẹ́jọ wá pé wọ́n kidnap èèyàn ní first suspect lọ́dọ̀ ọlọ́pàá kan tọ́lá bí jàre ẹnu àwọn tó gbé ọ̀wá bá ẹ̀yìn wọ́n fẹ́ wá wí jàre kọ́ bá a mọ́ka àwọn papọ̀ mẹ́ni ó ṣe àwọn ni wọ́n sì ṣáájú ọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n sáré wá sódà tó ká tìbí abájá náà ni wọ́n kọ́kọ́ lè yọ àwọn kó nù kínní òun sódà tí wọ́n dàbí ilẹ̀kùn wọ́n máa rí inú wọ́n máa rí ta. wọ́n bá lọ pẹ̀sìn ọba sílé ṣé o wọ́n bá lọ sọ fọba pé àáfàá tó ń pọ́nlé ó ní òsín tó ṣe ọ̀pẹ̀sìn rẹ̀ inú wa bí ọba wọ́n lọ mú wa ó kò lé ọlọ́run lọ́mọdé àtẹ́ wọ́n á ti gbọ̀ngbọ̀n zọ́lọ́run zọ́ wọ́n pẹ̀sìn ọlọ́run ẹ̀sìn kè ẹgbẹ́ wọn lẹ́sìn ń bẹ lẹ́yìn faranda ẹ̀kúnlé rẹ̀ èmi gbogbo olúbá pé ọpẹ̀sìn ọba ọpẹ̀sìn ọba ọba dìtìjú fáwọn afá tí ó rí ẹ̀sọ́ bí wọ́n pẹ̀sìn ọ sí ọba ṣe ìgbà mi wọ́ wọ́n mọ̀ wípé lẹ́ni tí ó jà fún mi bí nǹkan bá ṣẹlẹ̀ ẹ̀yin náà lẹ̀ ọ̀rẹ́ mi ẹ̀yin lọ bá àlú wọ́n wá dájú èmi àti ìkọra wa bí ọba ṣe tí ó jà fún mi lónìí ọlọ́wọ́n jà ẹ máa sọ ibi tí wọ́n pẹ̀sìn sí ń sọ fún ẹ̀sìn kó dìde tó bá wá dìde kó ṣáájú gbogbo wọn tẹ̀lé ilé àní ọ̀pá kó lọ kú síbẹ̀. wọ́n bá wọn sọ pé kò sí àwọn wọ́n bá wọn sọ pé kò sí séwu gbàgbé ọ̀rọ̀ gọ́gù àti íńtánẹ́ẹ̀tì o. ọ̀wá kọ́mọ́lá. ebi gọ́gù íńtánẹ́ẹ̀tì wọ́n fi ṣe owó ètò ṣe kílọ̀ mọ̀. àwọn yóò ọmọ gọ́gù ọmọ íńtánẹ́ẹ̀tì ká bá wọ́n tẹ̀sùn bàbá yìí. wọ́n sọ fọlọ́ pé nǹkan afẹ́kọ̀ ṣẹlẹ̀ ní. ibi yóò ṣẹlẹ̀ irú wọn ò sí ká ọlọ́run kò fún aláàlùbáríkà wọn. Àmín. ìṣó ọba délé ṣe ṣé o bá ẹ̀sìn tí wọ́n ti pa la ilaha illallah. ṣé o wá lọ gbèrè ẹ̀sìn báyìí ṣé o wá jí ẹ̀sìn wá lọ ẹ̀sìn ọ̀yá dìde
Allah. kàsídà yìí ọ̀kan ní ṣéwù dájọ́ ọlọ́dì. Wakumullah. La ilaha illallah. Allah Allah Maulana. ṣé wàá gbé la ilaha illallah la ilaha illallah. káwọn ní ọyàwó ẹsìn dìde. Allah. ẹsìn bá dìde. yóò ọyà ṣáájú àtẹlẹ o àwọn ẹni ó ṣáájú àwọn tó wá pa ọ síbí ọ wàá mú adélé rẹ tó wọn bá ti wá adélé rẹ ọ wàá kú padà. Allah. ẹsìn bá ṣáájú ọba tẹlẹ èrò láàrin ìjà. ṣé wọn bá dàdó ṣé wọn gbé la ilaha illallah La ilaha illallah. wọ́n á ṣe síkìrì láìlá tẹ̀lé sí wọ́n ṣe láìlá tẹ̀lé sí títí ẹ̀sìn wa délé àwọn ẹni ó lídìí tó wá pa. Allah. ṣé ìwà ni ọba àwọn tó pẹ̀sìn. Allah. wọ́n bá rẹ̀ lè jà fún ọ lórí irọ́ òjòkó ọlọ́run mú. tí ọba sí agbára láìláìláìlá bóyá sí òun lẹ́sùn kàbá bóyá ìwọ̀n lọ́gbọ̀ ọba fi sí. Allah. àwọn òpùrọ́ ní agbára wọ́n bá ń irọ́ fún yàn ọlọ́mọdé olú ọ̀daràn. ṣùgbọ́n bọ̀ ọba rẹ̀ lè jà fún ọ só ti rẹ ọlọ́run rẹ ni. tó ọba rẹ ni képe mọ́ tóun rẹ há wúyẹ ọkàn hàn ọlọ́run létí. tó ọba mọ̀ wípé olúwa ó jagun rẹ fún ọ lónìí láìláìláìláì náà láàṣẹ. tó ọba mọ̀ wípé ogun tí ọlọ́run ọgbà yọ jà á wà ṣe láìláìláìláì. orúkọ tí wọ́n fi sọ impossibility di possibility. orúkọ tí wọ́n fi tó ń tọ́ dà wá orúkọ tí jẹ́ kí n tọ́ da ọ́ da sí orúkọ tí jẹ́ kí n tí ò tí ì da rárá ó bẹ̀rẹ̀ sí ní da bọ́ bá nígbàgbọ́ ní láìláìláìláì lónìí ọlọ́run tí ń jẹ́ orúkọ yẹn kì í sùn bókù rọ́bà ti gba wájú tí wọ́n ti dàjọba rẹ rú ṣe bọ́ lọ́hun tó lè tún tòrẹ́ abẹ́ pè yí ọ̀tẹ́wọ́ kásẹ̀ láàyè bá ń dá sí kiri náà láàyè. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. Nabitu yadi ilayka likay tamudda yadayka wa yadi
24 àfira wákàtí 24 tá à ń lò láyé o Allah. nínú wákàtí náà lẹni tí rí ní fọ́ wọn nínú wákàtí 24 tí ṣe èdè náà lẹni àrùn jà níjà nínú 24 hours make one day yẹn náà lẹni tí ń dáràn dá àwa wíwá ìlàlá onígbà 24 ọlọ́run adájọ́ wákàtí kọ̀ọ̀kan tá a lò láyé tí kọjọ́ méje wá ń kọ́sẹ̀ tọ́sẹ̀ mẹ́rin wá ń kóṣù méjìlá wá ń kọ́dún gbogbo ẹ̀ àfilá ìkóní wákàtí náà ní ká gbogbo ẹ̀ dákun ọlọ́ wọ́n láìláìláìláìláì tá a fẹ́ wí gbogbo ẹni ó wà nù nira nù wa ọlọ́run ẹgbẹ́ kú òun. Amina. nǹkan tí ń ṣe ọ́ torí pé kò tí ì hàn ní nǹkan ṣe ọ́. nǹkan ṣe ẹlòmíì pẹ̀ torí pé kò tí ì hàn kò inú ìwé èèyàn ẹlòmíì wà ní ìṣẹ́ pé àìsàn àárẹ̀ ti sápamọ́ sí lára bẹ́ẹ̀ kò tí ì hàn síta òun kò tí ì mọ̀ pé nǹkan ti ṣe òun. gbogbo wọ̀nyí náà ni ẹja fi láìláìláìláwò bá fi bá a wí ká pẹ̀lú láìláìláìláwò kò sí ohun tó le tí ò lè dẹ̀rọ̀ ká tó wí láìláìláwò 24 yìí ọ̀yá Daniel adúgbò lọ́wọ́ àlejò wa tí wọ́n wá sí wáàzí lónìí tí wọ́n kọ́ lọ́hùn lé lára wa Mr. Ibrahim Yekini Bakari Ìtẹ̀lẹ̀ the icon àwọn onítíátà ńláńlá nù Kesari ẹ̀dàrí ìwà tó wálé sí òjá bí yé ṣe àjòjì sí yín àjọkọ́ bí ni gbogbo wa àtijọ́ wà tí wọ́n nísìnyí bẹ́ẹ̀ kí n tó lọ mọ́kà àkọ́kọ́ tí n tó gbogbo àjọ ṣe mọ̀lúdì 2006 ń bí àti mọ́fì ni aláàjì wa Màrúfù dì ẹsẹ̀ mọ́fì ọ̀kadà tí ń fa tírélà gbogbo àgbàdo nà gbogbo àwọn alájọsìn púpọ̀ ni wa dàníyàn à ń ṣàdúrà fún àlejò wa ni ká tó ṣe general ti wa ẹni àníyàn tí wọ́n ń dà yìí ẹ ti gbogbo wá sí tí mo ṣe fún yìí mú o òpùrọ́ ò ní jẹ wá lérè o Àmín. òpùrọ́ ò ní bá tí wá jẹ́ o Àmín. gbọ́n àwọn tó bá rò pé irọ́ làwọn fẹ́ fi tì wá ṣubú ọlọ́run tí wọ́n ṣubú dáadáa Àmín. dàníyàn dáadáa tọrọ ń tọ́ fẹ́ ẹni ọba lówó àdúrà tí ó san olówó àníyàn tí ó san ẹ fi sínú àkáǹtì wa kan náà ní kókó méjì ẹni ọba lówó àdúrà tí ó san olówó mọ́sálásí tí ó san ẹ fi sí GT Bank 02181654426 GT Bank 02181654426 GT Bank 02181654426 Sheikh Mohammed Jamiu Sanusi. Mèsì mọ́mọ́ ni akínyàn àtọ̀yìn kí dáadáa lè rí orígbé gbogbo àdúrà tá à ń ṣe lọ́wọ́ ń gbà mí sí ìṣúra àdúgbò lọ́dọ̀ ọlọ́run kálukọ́ tọrọ tó fẹ́ lọ́dọ̀ láìláìláì 24 bàbá ti ṣe 24 hours tiẹ̀ ò ní fi sunkún mọ́ ò ní fi tọrọ tó jẹ́ Àmín. ìyanu ní gbogbo àwọn olóore tó dàbí gbà pé wọ́n ti gbàgbé rẹ ẹ ti jọ pa ẹ ti jọ kún lọ́tọ̀ wọ́n ti gbàgbé ìwọ náà àwọn náà kọ́ nǹkan ní í ṣe ọ́ láìláìláìláwù yìí náà ni bí a bá ti gba láìláìláìláwù gbọ́ ó ti parí. ọ̀ya sáà ti dà ní ẹ̀rọ ọlọ́run gbogbo tí mi náà fẹ́ máa ṣe ọ́ tó ti ṣe mọ́ bàjẹ́ ọ́ èmi gbọ́n àlàáfíà ara ìbùkún àgbéga ìṣe sàárà fún àdúrà ìlọ ẹ̀dá akọ̀sọ̀mọ́jà sùn ìpín tí ń dùn yóò dùn dálẹ̀ ìṣe láyé adàgbà ká dògbò nídìí iṣẹ́ rẹ̀ yìí ilé iṣẹ́ tá a ṣe dálẹ̀ fún ìta nílẹ̀ tẹ́lẹ̀ torí yìí ń ṣe construction náà ń bá àyàn kọ́lé o a sì sílé kan ní next month yìí pẹ̀lú gọ́lọ́ àwọn náà lákọ̀ wọ́n contractor ń kọ́lé gan ẹ̀mọ ilé tá ń gbà tá ń kọ́ ń ṣe yẹn náà mo tún á ṣẹ̀ dálé iṣẹ́ fashion designer alẹ́ báyìí àmì ọlọ́run fashion brand ẹgbà sọ fún wa o bẹ́ẹ̀ fẹ́ ránṣọ ìyàwó complete àti tẹ̀bí ọkọ àti tẹ̀bí ìyàwó àwà àmì ọlọ́run fashion brand a sì ń ta bàtà à ń tún ṣe bàtà ìta sọ fún wa o iléeṣẹ́ tí mo ṣẹ̀ dálẹ̀ AFB ọlọ́run yóò kóró Àmín. wọ́n fi dàbí àwọn àti gbogbo àwọn òṣìṣẹ́ tá a lè ṣe wá o Àmín. Inshallah àmì ọlọ́run fashion brand ó ti ṣẹlẹ̀ o
ṣùgbọ́n dáadáa ni. ẹja ti láyé aláwọ̀ 24 àníyàn tèmi náà nù àmì ọlọ́run fashion brand mo tó sẹ́ ẹ̀dá yẹn lẹ́ni o mo ń lé sẹ́ mo ń rán sọ à ń bá sẹ́rẹ́tìfù là ń rán súùtì là ń rán anything à ń tẹ àwọn polo gbogbo ẹ̀ láti àmì ọlọ́run fashion brand AFB ẹja ti láyé aláwọ̀ 24 kọ̀rọ̀ wa ọ̀dọ̀ ọlọ́run ẹni ọba ní sàárà tí ó sì àkáǹtì tẹ́ fi sínú sádà níyàn tó ọba ti bá ti láyé ọba tó ní orúkọ òun kì í ṣe wo fi jí ẹ sí kó sì dìde tọ́lọ̀ kú sílẹ̀ ọ̀tá gbogbo àwọn tí wọ́n ń gbé bò olóògbé gbà ikú tí wọ́n ti pa mọ́ ọ̀la wọ́n ti pa owó ẹlòmíì wọ́n ti pa arísìkí mẹ́lòmíì lára wọ́n ti pa ọmọ mẹ́lòmíì lára wọ́n ti pa ìràwọ̀ mẹ́lòmíì lára ọlá aláìláìláìlá gbogbo nǹkan tí wọ́n ti pa mọ́ ọ lára lóore ọlọ́run ó jì í padà. Àmín. olúwa wọlé akọ́wò ni yá hayyu innal hayya yuhyil mawta yá hayyu yá qayyumu bi rahmatika astaghith gbogbo nǹkan tó ta ti lù pa mọ́ ọ lára ọlọ́run ó jì í dìde. Àmín. tó bá jẹ́ pé owó ẹlòmíràn ọmọ pìtàgbà tó lówó rí kò ní mọ́ owó rẹ tó ti kú ọlọ́run ó jì í. Àmín. àrísìkí rẹ tó ti kú ọlọ́run ó jì í. Àmín. ọmọ tó ti wọ́n pé á ẹlòmíràn ọmọ wípé òun sì ti sẹ́yìn rí òun ti rárí kankan ní mọ́lẹ́sì ọlọ́run darí jẹun sórí ibi tó kù sí ọlọ́run ó jẹ́ kí ọlẹ́ ọmọ sọ nù ayé. Àmín. ìwọ lọ́wọ́ aláàbẹ̀ wa tọrọ tó tà bá tọrọ lọ́dọ̀ rẹ ta alátọrọ lọ́dọ̀ ẹ̀ ẹlẹ́sẹ̀ ni wà aláìda ni wà onídọ̀tí ni wà tó bá fẹ́ fẹsẹ̀ wa bí wa lánàkú nànàmílẹ̀ káàsìrì gbogbo wa láàrin láfẹsẹ̀ kọ́. ìwọ lọ́wọ́ aláàbíláyà aláwọ̀ tí òfin jì nǹkan fi bíọ́ ògo ti kú mọ́ ẹ lòmíì lára ní ọlá aláìláìláìlá ògo rẹ ó jí padà. Àmín. ìyàwó rẹ ó jí padà. ọlá rẹ ó jí padà. ìwọ tó ń ṣiṣẹ́ tó ń kówó jọ ọwọ́ rẹ ti wá di ọwọ́ òkúta gbogbo ẹ̀ wá dá párọ̀ ọwọ́ dàbí gba pé wọ́n náà kọ́ mọ́ ní agbára ọlọ́run orúkọ la ilaha illallah gbogbo ọwọ́ tó ń fi ń kóre jọ tẹ́lẹ̀ ọ̀hún àrísìkí tọ́lọ́run fi sátẹ̀lẹ́wọ́ rẹ yóò padà lónìí. Àmín. òkúta ó kó nu ọwọ́ rẹ lónìí. òkúta kó nu ayé rẹ lónìí. àṣẹ èrí àfàtó àléèbá àwáàrí káfọ akọmọdún ra wọn ká lu kọmọdún ká ṣe kọmọṣe gbogbo wọ̀nyí mo pa á láṣẹ lórúkọ la ilaha illallah kí gbogbo parẹ́ ní ayé wa. Àmín. la ilaha illallah 24 times. bismillahir rahmanir rahim la ilaha illallah 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 Muhammad Rasulullah sallallahu alaihi wasallam ala Allah maulana la ilaha illallah Allah gbogbo àníyàn tí mo dà tẹ́yìn náà dà àṣẹ ọlọ́run gbẹ̀. Àmín. kí ìyanu rere kó ṣẹlẹ̀ báyìí. Àmín. kágbéga rere kó ṣẹlẹ̀ báyìí. Àmín. bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ gbígbàdúrà kó ṣẹlẹ̀ báyìí. Àmín. Fatiha àkọ́kọ́. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanir rahim. Maliki yawmiddin. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ká tó ṣe làkájá kò lábílẹ̀ máa ṣe fún ṣé òjá mẹ́wọ̀n ọ̀rẹ́ wa
olùtẹ̀lé wa ọmọlẹ́yìn iṣẹ́ ọlọ́run lára wa Àjọ Ibrahim Yekini Bakari ìtẹ̀lẹ̀dẹ̀ icon kódà bó sì ṣẹ́jú méjì kọ́ sábà gbogbo ayé sọ̀rọ̀ ilé bí ilé wọn ni káwọn yẹn ó sì tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run bó sì ṣẹ́jú méjì gẹ́gẹ́ bí àlejò àti bá a ti máa ṣe àwọn àlejò bá ti wá báyìí ọ̀ya ìyókù lọ́wọ́ rẹ̀. Bismillahirrahmanirrahim. Inú mi dùn láti wà ń bí lónìí, mo kọ́ ẹ̀kọ́ tó pọ̀ gan. Wá sí mi fún àwọn èèyàn náà ni àti gbogbo àwọn tó ń wò wá nílé lóko ni pé kí ká gbà fún Ọlọ́run ọba, ká lè gbà fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Gẹ́gẹ́ bí èmi náà ṣe máa ń sọ fún àwọn student mi látara bí mo ṣe ń dàgbà díẹ̀díẹ̀, most of àwọn nǹkan mi wà tó jẹ́ pé èmi fúnra mi mo máa ń rí ni, Ọlọ́run máa fi hàn mí. Mo ráwọn èèyàn tó jẹ́ pé nígbà tí mo ṣe ń dìde bọ̀ tó jẹ́ pé wọn kì í ṣe dáadáa tó máa ń jẹ̀yàn lẹ́sẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí bàbá sọ tó ń sìn, tó jẹ́ pé ńgbà yẹn wọ́n máa ń jẹ̀yàn lẹ́sẹ̀. Mo rí bí ilé ayé wọn ṣe rí ń sìn astaghfirullah, tó jẹ́ pé tí n bá ń sọ fún yàn pé ọ̀rẹ́ mi ni wọ́n ní believe. Mo rí nígbà tí a wà pẹ̀lú ọ̀gá mi Alhaji Murphy, mo rí àwọn tí wọ́n gbà fún wọn tó jẹ́ pé wọ́n dé bá wọn gbà yẹn nìbọ̀ tí tó jẹ́ pé ẹgbẹ́ ni wọ́n lọ́jọ́ orí, bọ̀ létà nígbà tí wọ́n ti rí pé òun la ṣíwájú tí wọ́n gbà fún tó máa ń tẹríba fún, mo rí wọn pé wọ́n ṣoríire. Mo rí pé mi náà tí mi kì í ṣàbòsí wọn, mo rí pé Ọlọ́run ò fi mi náà sílẹ̀ kọ́ lọ́n tó bọ́ pé wá ga jù báyìí lọ. Mo ráwọn èèyàn tó jẹ́ pé tí wọ́n bá gbà fún lórí, mo ti rí nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí wọn dáadáa. So mo máa ń sábà sọ fún wọn pé most of àwọn nǹkan míì tí mo fi ń ṣe stories, àwọn nǹkan tí Ọlọ́run ti ní kí n lè experience ẹ̀ ni látara bí mo ṣe ń bọ̀. Mo ti léèyàn kan tó jẹ́ pé wọ́n máa ń sọ pé bàbá wọn báyìí ni ó burú, bàbá wọn nílùú wọn náà máa ń ṣe bákan, táwọn èèyàn bá ṣoríire ó máa ṣe kíní kan. Mo sọ fún èèyàn pé fíìmù tí mo ṣe parí Òjé láyé lọ story kan tí mo ṣe ń bẹ̀, torí story yẹn nìkan ṣe pẹ̀lú ẹ̀ṣẹ̀ tí àwọn ìran kẹrin ti ṣẹ̀, òun làwọn kan wá ń jẹ̀yà ẹ̀. So story yẹn sọ lè débi pé àwọn tó ń jẹ̀yà yẹn wọn ò bọ́ kúrò nú ẹ̀. Story yẹn kọ́ wa pé ìran àwọn ẹni yẹn, àwọn ọ̀ràn tó wà presently yẹn wọ́n máa ń tọrọ ni. So wọ́n wá lọ bá àfà kan pé kí ni ìdí tí ìyá ṣe ń jẹun, kí ni ìdí tó jẹ́ pé àwọn máa ń tọrọ ni káwọn tó jẹun. Àfà yẹn ló wá sọ pé wọ́n máa wá, wọn ò ní jẹun, wọ́n máa gbààwẹ̀ pé a máa béèrè lọ́wọ́ Ọlọ́run láti wá rìfìlì pé ẹ̀ṣẹ̀ táwọn baba ńlá baba wọn ti ṣẹ̀. Kí lẹ́ṣẹ̀ táwọn baba ńlá baba wọn ṣẹ̀ yẹn ni pé wọn kì í dunú sí nǹkan rẹ̀. Tó bá gbọ́ pé àwọn ọmọ lágbájá ti gbé mọ́tò wálé kíní kan, bàbá yẹn á sàpá alásídẹ́ǹt. Tó bá gbọ́ pé nìkan fẹ́ ṣoríire, ó ṣá máa ń lérí ògùn. Gbogbo àwọn nǹkan yẹn táwọn ti wá ṣe, gbogbo tó dẹ̀ ń ṣe yẹn, àwọn ọmọ tó ń bí ń gbà yẹn, nǹkan yẹn làwọn náà bá lọ́wọ́ wọn, òun ló ń ṣe. Ìran kejì ó ṣe bẹ́ẹ̀, ìran kẹta ó ṣe bẹ́ẹ̀, ìgbà tó di orí ìran kẹrin nìyẹn ṣẹ̀ lẹ́mìí Ọlọ́run pé má jẹ́ kémi máa ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n ìyẹn náà sọ fún wa pé bí ìyá òun ṣe fi kọ́ òun nìyẹn pé tó bá ti rí èèyàn tó fẹ́ kọjá, má jẹ́ kó kọjá ẹ̀ o. Tí wọ́n bá ti kọjá ẹ̀, orúkọ tí wọ́n lọ́ máa pariwo. Ṣùgbọ́n wọ́n ti gbàgbé pé ìwọ tó bá dúró sọ́nà tó ní káwọn èèyàn má kọjá ẹ̀, ìwọ náà ò ní kúrò lójú kan. Ṣùgbọ́n gbà mí tó bá fà ilẹ̀ táwọn èèyàn bá kọjá ẹ̀, nínú àwọn tó fẹ́ kọjá ẹ̀ yẹn, ó lè jẹ́ àwọn lọ́lọ́run máa lò fún ẹ láti ràn ẹ́ lọ́wọ́. So mo kàn fi lè ṣe àfikún pé torí èmi máa ń láìkí wáàsí gan láti ilẹ̀. Àìmọye àwọn wáàsí bàbá ni mo máa ń sábà wò. Wáàsí dẹ̀ tó wà nínú nǹkan tó máa ń fún mi ní inspiration story. So mo dẹ̀ tún encourage àwọn èèyàn náà pé tí wọ́n bá ń listen sí wáàsí, ó máa jẹ́ kí wọ́n understand the life, because nǹkan pọ̀ tí wáàsí lè kọ́ wa tí wọ́n lè kọ́ wa ní school. Wáàsí máa kọ́ wa ní kí ni nǹkan tí life fẹ́, kí làwọn nǹkan tó máa ṣe, kí làwọn nǹkan tí ò yẹ kó ṣe, bẹ́ẹ̀ gbogbo kí ni yìí wọ́n lè kọ́ wa ní school. So ọgbọ́n ìmọ̀ àtòyé Ọlọ́run onígbà. Subhana rabbika rabbil izzati amma yasifun, wassalamu ala mursalin, alhamdulillahi rabbil alamin. Ọgbọ́n ìmọ̀ àtòyé tẹ̀bí kan Ọlọ́run onígbà. Gbogbo wọn tó ń wà láti ilé náà, gbogbo mo fẹ́ kálukú Ọlọ́run ọba yín fẹ́. Gbogbo mo kọ́ wa Ọlọ́run ọba wa kọ́. Allah bismillahir rahmanir rahim. Inna ataynakal kawsara fasalli li rabbika wanhar, inna shani'aka huwal abtar. Àlùbáríkà tọ́lọ́run fún Fatiha, Ọlọ́run á fi sí gbogbo wa lára. Àtẹ̀ntọ́wò wa àtàwátà wa ń bí torí ojúmọ́ kan ò mọ̀ kí wọ́n má ké Fatiha. Bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin, arrahmanir rahim, maliki yawmiddin, iyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. مع السلامة.
Ibrahim Yekini Bakari jazakumullahu khairan. Àmín. Àti Ọlọ́run san ilé sáré. Àmín. Àkọ́jà kún lè láfi sọ́láàtù fájì tí a máa ń ṣe fún àwọn bàbá wa ní gbogbo ìgbà tí a bá ti ṣe tafsir bí a ti ń ṣe yìí. Títẹ̀lẹ̀ di àìkọ̀ wọ́n sẹ́ndì owó sí mọ́sálásí nísìn. Masha Allah. Ẹ bá dúpẹ́ lọ́dọ̀ wọn. Masha Allah. Ilé Ọlọ́run tẹ́ fi sí yọ san ilé sáré. Àlékún àlàáfíà, àlékún orí, àlékún dẹ̀ra, àlékún àrísìkì, àlékún gbogbo nǹkan, àlékún làákàyè ọgbọ́n òye àti gbogbo ẹ̀mọ́ra wọn tí àwọn bàbá fi ń bá wa sọ tí ń ṣiṣẹ́ lára wa látàná dòní tí ò sì ní yé ṣiṣẹ́ dọ̀la ìwọ Ọlọ́run má gbàrú àlámọ̀ níbẹ̀ kó lè. Apára sí ibú wọn ní kò sí ohun tí ò lè sọ̀rọ̀ ẹ̀dá Ọlọ́run ọba gbogbo ohun tó lè hùn kó sọ̀rọ̀ ẹ̀dá láyé Ọlọ́run má jò sọ̀rọ̀ ẹ̀dá. Ó ti mọ̀ sọ kò mọ̀ sọ mọ́ má jò ṣe yín Ọlọ́run. Ó ti ní kò ní mọ́ ìwà ń tọrọ kiri ń tọrọ jẹ ń tọrọ mu ní gbogbo àwọn tí wọ́n tẹ̀lé pátá wọn ti sápò lẹ́yìn ẹ̀. Òun náà ti wá padà wá dẹni tí ń bẹ lẹ́yìn ẹni tí ń ṣọ̀gá fún lánàá ìwọ Ọlọ́run má ṣe bẹ́ẹ̀ fún àwọn ọ̀rẹ́. Ìlọ́lá Muhammadu Rasulullah. Lábẹ́ ìlàkọ́jà kùnlé láfi tí a ṣe wọ́n àwọn àfáà wa tí àgbàlẹ́lẹ̀jò lónìí àfáà wa Ibrahim ìtẹ̀lẹ̀tẹ̀ icon tí gbogbo ayé mọ̀ wọ́n káàkiri tọ́lọ̀ wá ní kí wọ́n tún wọnú ilé wọn lónìí bó tiẹ̀ jẹ́ pé gbogbo ìgbà nílẹ̀ kún ọ̀dọ̀ wọn bí ṣí sílẹ̀ wọ́n tún wá wọbẹ̀ lónìí wọ́n wá kí wa wọ́n sì wá bá wa lálejò àwọn sì tẹ́wọ́ gbà wọn lálejò ìwọ Ọlọ́run ohun tí ẹ ṣe kún wa lójú púpọ̀ wíwá yín àkọ́kọ́ lẹ́yìn o lẹ́yìn wíwá Ọlọ́run tó wá ní ẹwà lásán ẹ tó wá sáàmì àmì yẹn wá ní kìmí ó wá ní date ìwé ní nísìnyí has been dated ó ti wà nínú àkọọ́lẹ̀ pé lọ́jọ́ kan báyìí o wọ́n débi wọ́n sì sàmì síbẹ̀ ìwọ Ọlọ́run apára sí ibú tí máa ń dé báyàn láyé tí wọ́n fi ní olókìkí ni àmọ́kú ló jẹ́ àmọ́kìkí ẹ̀ wọ́n máa fi ṣe ní Ọlọ́run wala ilaha illallah wala Muhammadu Rasulullah ayé ti mọ̀ yín ayé ti rí yín kò sí gbogbo bàtẹ́kọ̀ọ́ fíìmù láyé táyé ò ní ṣàǹfààní ń bẹ̀ àìmọye àwọn èèyàn tí wọ́n fẹ́ dàbí yín lásán nígbé rírí yín lásán nínú fíìmù ń sọ ẹlòmíì dẹni tí ń ra kíṣẹ́ẹ̀tì ó lè jẹ́ pé síìnì kan náà lẹ́fẹ́ ṣe nínú gbogbo àwọn síìnì tí ń bẹ nínú fíìmù pátá àwọn látara bí wọ́n ti ọkọ̀ yín tí wọ́n gbé yín sínú pósítà lásán àwọn gbọ́dọ̀ débẹ̀ ń gbọ́dọ̀ ránkìní star ní jẹ́bẹ̀ ògo ní jẹ́bẹ̀ bí irú táwọn àbáwà àgbáwá ní Ọlọ́run ẹ̀dá ní ṣe irú bẹ́ẹ̀ náà bẹ fún yín apára sí ibú tí wọ́n ń sọ òòrùn di ohun tí ó wọ̀ lójijì Ọlọ́run máa fi ṣe yóò ilaha illallah wala Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam a ṣe lè yí láfí lákọjá kùn lè yí láfí àti sọ̀rọ̀tù fàtì a ṣe àti gbogbo ẹnìkọ̀ọ̀kan náà tí Ọlọ́run ní kí a gbọ́ wà sí lónìí tọ́lọ́run sì ní kí a wá jẹ́ àbákà àgbàlagbà lónìí gbogbo tá a fẹ́ pátá Ọlọ́run ṣe fáwà náà bismillahir rahmanir rahim lákọjá kùn rasulullah azizun alayhi ma antum harisun alaykum bil mu'minina ra'ufur rahim فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف اللهم صل على سيدنا محمد الفاتح وأولي والخاتم وسبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. ẹnìkan make request ni o Ṣubúsọ́lá Ògúnsànyà pray for me today is my birthday Ọlọ́run àfihàn lágbàdàkà ojú mi lọ bí request yẹn mo wá ra pin ẹ̀ dáhùn kí n fi lè rántí ẹ ṣoríire o Ṣubúsọ́lá Ògúnsànyà ẹ̀mí yá gùn o Ọlọ́run aláàánú fún yín Ọlọ́run agbé yín ga o àwa náà Ọlọ́run máa gbé ogun wa ga o inú àwọn yẹn wa náà tán sọjọ́ bí ní ìwọ̀nba tó sùn ìbẹ̀rẹ̀ yìí àtàwọn tí ó ṣe lọ́la náà tí ó ṣe lọ́la ní àṣídájú èmi tọ́pẹ́ nínú àwọn tó ṣe lánàá Rafat Yétúndé Àlí àtàwọn bẹ́ẹ̀ lọ́kùnrin lómi Ọlọ́run bá san gbé ẹlẹ́sàn rẹ̀ ṣùgbọ́n ọ̀bíká ọdún ìṣẹ́ tí wọ́n ṣe Stay tuned for more interesting programs on My Naija TV.